ìròyìn àjímúná ìròyìn àjímúná ìròyìn àjímúná. ìròyìn àjímúná la tún gbé ká yín mọ́lẹ̀ láàárọ̀ ọjọ́ tòní. à ń ké gbogbo etí tó ń gbọ́ wá wípé a kú àṣekù ọdún o a kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu àwẹ̀ gbogbo ọdún tó bá ti bá ní láyé ọdún ẹni ni wọ́n ní ó lu ẹgbẹ̀rún ọdún láyé ó wà ní èmi ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi o èmi ọ̀ka ọdún mùsùlùmí ẹ̀ǹka ọdún ìbílẹ̀ ó mọ ká gbogbo ẹ̀ papọ̀ ní láti jẹ́ kí ọdún ọ̀hún kó pé àkó ọdún gbogbo etí tó ń gbọ́ wa káàkiri gbogbo ilẹ̀ níbi ìyówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí à ń kéyìn wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa o láṣẹ ọlọ́run aláwùrábí láṣẹ ọlọ́run ọba àlá ọdún ìtúnu àwẹ̀ tí eléyìí kò ní jẹ́ àṣemọ fún wa o a ó sì jọ fi àìkú dẹ́gbẹ̀ra púpọ̀ ọdún láṣẹ lókè èèpẹ̀ láṣẹ ọlọ́run ọba àlá kókó nú ìwé ìròyìn ọ̀hún ni àkọ́mú wa ṣe tí ì gbọ́ yín a sì tún tẹ̀lé téńté sórí àga èdè láti máa mú kókó ọ̀hún wá gẹ́gẹ́ bí ìṣe wa ká má dé ìnàpẹ́nu nínú ìwé ìròyìn punch ní kókó àkọ́kọ́ títí ọwọ́ mi yìí ló ti jáde wá o gbogbo orílẹ̀-èdè àgbáyé orílẹ̀-èdè nàìjíríà lè pèsè epo fún gbogbo orílẹ̀-èdè àgbáyé ẹ lọ fọkàn balẹ̀ àwọn wo ni wọ́n sọ̀rọ̀ yìí mínísítà fún ètò ìròyìn ní orílẹ̀-èdè yìí ló fohùn lédè ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí ló wà tó sì jókòó sí o níbi tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tí bàbá ti ń jẹ́ ó di mímọ̀ wípé ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà iṣẹ́ gbogbo wa ni o kìí ṣe iṣẹ́ nìkan ojúṣe gbogbo àwa tá a wà lórílẹ̀-èdè yìí ni ìwé ìròyìn the nation ló kọ̀ròyìn ọ̀hún. ìjà ìwọ mọ ìdí àti ìtumọ̀ tí Femi Fani-Kayode àti Dele Momodu tí wọ́n fi ń sọ ògúlùntún bàbá òkò lóra wọn ọ̀rọ̀ rèé o ìwé ìròyìn punch wọ́n fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. náà nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí náà ló tún wà o níbi tí ìròyìn ti gbé wípé arákùnrin kan rèé níbi ìkọlù eléyìí tó wáyé ní ọjọ́ ajé ní ìlú Maiduguri arákùnrin ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ilé ìwòsàn tó wà ní ìpínlẹ̀ ìlú Maiduguri ọ̀hún wọ́n lòun náà lọ́fàá tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ò fi jù bá yẹn lọ ìwé ìròyìn the nation òun náà ló kọ ìròyìn náà. ẹ̀gbọ́n ìyàwó Malam Nasiru El-Rufai ó tẹrígba sọ ní àná ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde. nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí ló wà Àtíkù Obi Amechi kò sí nǹkan tuntun kan tí Dáúdà wọn fẹ́ dà láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá dọdún 2027 Ali Ndume òun náà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn the nation òun ló kọ. ìwé ìròyìn the sun òun ló kọ tiẹ̀ báyìí wípé Àtíkù Obi Amechi àti àwọn míì wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lẹ́nu níbẹ̀ láti yẹ àga mọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nídìí the sun ló kọ tiẹ̀ báwọn. nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ náà ni iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní wọ́n ti jó di mímọ̀ pé yàtọ̀ sí táwọn èèyàn tí ń sọ káàkiri ní ìgboro orílẹ̀-èdè Nàìjíríà wípé ìrìn àjò afẹ́ òun náà ni ààrẹ rìn lọ sí orílẹ̀-èdè United Kingdom wọ́n ní kò sí tó jọ o fún àlàáfíà àti ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni bàbá bá lọ ìwé ìròyìn the nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ẹ jẹ́ kí ìgbáyégbádùn àwọn ọmọ ológun àti gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò kó jẹ yín lógún gómìnà Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló fi ohùn yìí lédè ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbẹ̀ ni gómìnà Bala Muhammed ló ti sọ̀rọ̀ ó ní ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lèmi o tọkàntọkàn ìsìsẹ́tà àti fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn punch ní ìròyìn eléyìí ló ti jáde wá o iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ arákùnrin kan ẹni 70 ọdún tó ń gbìdánwò láti jí àwọn ènìyàn gbé ní ìpínlẹ̀ Akwa Ibom ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni eléyìí ló tún wà níbẹ̀ ni ẹnìkan tóun náà ti fi ọkàn jáde sí pé
òun fẹ́ dìbò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbà kan rí ló ti sọ fún Okpebholo ó ní ẹ wò ó ètò òdìbò pàápàá jùlọ ní ìpínlẹ̀ Edo ní ọdún 2027 is not for sale kìí ṣe títà. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn ọ̀hún. gbàgbós ó ṣẹlẹ̀ o. gbàgbó ó bẹ́ẹ̀ mọ̀ pé gbẹ̀rún kí ló kọ ẹ̀ tí mega 99 tó bá ṣe gbàgbó dídì ló kàn. èmi ọmọ ọ̀nà kan sí èmi kẹ̀rí pé mo kẹ̀rí pé wọ́n kọ gbàgbó sí níbi ìwé ìròyìn ni. dídì ló wá sí mi lórí. gbàgbó ó ṣẹlẹ̀ kódà àwọn obìnrin ẹgbẹ́ òṣèlú ADC wọ́n sá eré ẹsẹ̀ wọn kàn pàkọ́ ẹni tó ró ìró ó tú ìró ó yan dànù nígbà tí àwọn ọmọ ìṣọ̀ta tí wọ́n ya bò wọ́n da gbogbo nǹkan tí wọ́n ń ṣerú ní ìpínlẹ̀ wo ni ẹ gbọ́ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde ìpínlẹ̀ Rivers ló ti ṣẹlẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbi tí arábìnrin kan tó ti sọ̀rọ̀ wípé sẹ́ẹ̀rí ọkọ mi ọ̀mùtí ni ọtí rẹ̀ ti pọ̀ jù bó bá ti gbowó oṣù báyìí ọtí ni ìdí ọtí nígbà lọ dàrẹ́ẹ̀tì ó ní ọtí yìí ó ti fẹ́ hàn án lè mọ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. ẹ lo àyájọ́ ọjọ́ ìdùnnú gẹ́gẹ́ bí ọjọ́ tẹ́ máa fi sọ̀rọ̀ tó dára sí orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ sọ̀rọ̀ ìṣọ̀kan ẹ sọ̀rọ̀ ìlọsíwájú ta ló sọ̀rọ̀ yìí obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí òun ló rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báwọn ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ òun náà ni ìròyìn ti jáde o láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olóòtú àgbà fún orílẹ̀-èdè Israel tí ó ti sọ̀rọ̀ Netanyahu òun ló sọ ó ní ẹ wo òun ò bu ẹnu àtẹ́lu Jésù o gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti ṣe ń wí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn náà. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá lórí pọ̀pọ̀ṣìnṣìn ọdún ìtúnu àwẹ̀ èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu igbákejì ààrẹ Kashim Shettima gbogbo àwọn gómìnà àwọn mínísítà àti gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó fi mọ́ àwọn orí adé àti gbogbo àwọn olórí ẹlẹ́sìn wọ́n wàásù fún ìṣọ̀kan àti ìmúdúró orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde. ní Taraba ọwọ́ ti ba ẹnìkan tó jẹ́ pé kóhùn ó máa gbé ohùn já ilóró káàkiri òun náà níṣẹ́ tọ̀dọ̀ tiẹ̀ ọwọ́ ti bá o tí wọ́n sì gba òbítíbitì ọta àbọn tí wọ́n gbà á lọ rẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn náà. àwọn kókó yìí àti kókó míì bẹ́ẹ̀ni láwọn máa mú wa ṣe tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ìyára lé à ń ṣe yín pẹ̀lẹ́ láàárọ̀ yìí wípé ẹ tún kó àmójúbà wa ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ kú àjísóde lónìí eégún tiwa ó jáde kì í ṣe má wò ó torí wípé eégún tó bá ti jáde ó ti di wíwò fún gbogbo ènìyàn tí ò bá lẹ́jọ́ nú tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kómọlú àwa ti dé òde ìròyìn lákọ̀tún lọ́jọ́ tòní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀kan ọ̀jọ̀kan ibi tí ìlú dé dúró kí ló ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú kí ló ń ṣẹlẹ̀ lọ́nà jíjìn rere ẹ kú ojúmọ́ sà ẹ kú ojúmọ́ mà ẹ kú ojúmọ́ ẹ̀yin ọ̀rẹ́ káàkiri ibi yòówù káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tí ẹ ti ń wò wá amọ̀rírì yín o àsìkò pọ̀pọ̀ṣìṣẹ́ ọdún bá àti ẹ̀rọ oúnjẹ ọdún àbínú. àbí. ebi oúnjẹ ọdún ó tán. ilẹ̀gbẹ́. oúnjẹ ọdún ó tẹ èèyàn ní ó kù. ilẹ̀gbẹ́. o tó kò sí wàhálà. kì í dákẹ́. mọ̀ pé pípa téèyàn tó fẹ́ mọ̀ wọ̀rí kò sí wàhálà. wọ́n ní ẹ̀fọ́ fọkànbalẹ̀. ètò pípẹ́ àwọn ó tiẹ̀ tó àgbáyé láàrin mi àti ẹ àgbáyé ti ní àfọkànbalẹ̀ àgbáyé ló tún ní àfọkànbalẹ̀ ó lọ́dún sí wà ń ta. kí ló dé ilẹ̀ ẹgbẹ́ tọdún yìí yàtọ̀. everywhere ni ọdún ti bọ́dún lẹ̀ nítorí pé ó jẹ́ Friday òótọ́ ni ná wọ́n nígbà tí wọ́n kí dì tán wọ́n tún gba ok ó tọ́ bẹ́ẹ̀ ni ná ọdún ẹ̀ sì ti tẹ́ńlẹ̀ ọ̀la ọ̀túnla irọ́ Monday kò sọdún mọ́ ọ̀la òní àtọ̀la ọdún sì wà lọ́la náà ṣùgbọ́n Monday kò sí nǹkan kan mọ́ yòókù tó ń dọ̀ tó ti ń bọ̀ kí ẹ̀ mọ́ fọkàn sí. à ń kéyìn ẹ̀yin ènìyàn wa láàárọ̀ yìí wípé kó pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtura rẹ̀ a ó ṣe púpọ̀ rẹ̀ láyé o láṣẹ Ìdùmarè ọdún eléyìí
kò ní jẹ́ àṣemọ fún gbogbo wa. ìkànnì ship 89.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́. à ń kí yín o pé ẹ ṣeun púpọ̀ ẹ káre láì bẹ́ẹ̀ ṣe dúró tì wá bí ẹ ká ṣe ọ̀ràn ẹ ṣeun púpọ̀ ẹ káre láì bí ẹ ṣe ń gbọ́ wa ní gbogbo ìgbà tẹ́ ẹ ṣe ń wò wá lójú òpó ayélujára ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ tẹ ship FM Kéhù bẹ́ẹ̀ sì ni lórí Radio Garden ẹ tẹ ship 89.1 bó ti ṣe wà nìyẹn o ẹ sì tún lè tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lójú òpó ayélujára Facebook bẹ́ẹ̀ ni kájọ máa wọra wa bí ìran. yes kẹ. tó kámádé nnọpẹnu orúkọ ọmọ báyìí ní ìjánu ọmọ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì. ẹ káàárọ̀ yìí o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ o a ti sọdún tán ojú ti bó àbí ojú akú ọdún akú àṣekù ọdún akú ìyèdún ọ̀pọ̀ rẹ̀ náà láṣẹ lókè èèpẹ̀ lágbára Ọlọ́run ohun tá a fi mọ sọdún tọdún ó fi mọ dùn fún wa Ọlọ́run ó pèsè rẹ̀ fún wa o àìmí àti yín àní ṣaláìní nígbà kankan oore eléyìí tá a fọkàn sí àti tá a fọkàn sí Ọlọ́run ó mọ gbé kò wá lọ́nà adúpẹ́ o wípé Ọlọ́run ṣọ́ wa wípé àwa náà bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan àwa náà ni a parí ẹ̀ pẹ̀lú ara líle àti àlàáfíà ẹni tí ń wúkọ́ Ọlọ́run yóò bá wa mú tó jẹ́ pé kò fi kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ó fi kọ́ parí ẹ̀ àdúpẹ́ Ọlọ́run ò ní jẹ́ kó gbòdì lọ lógo Ọlọ́run. àmì o ẹni tí ń fi oníkọ́ sí yẹ̀yẹ́ ikọ́ ń bọ̀ wá fún. mo yọ̀ǹda èmi ò lójú kòkòrò bá wọn Ọlọ́run ó ṣàánú wa o àní ṣaláìní lágbára Ọlọ́run gbogbo ibi tí a kọjú oore sí Ọlọ́run ó jẹ́ kí ọlá oṣù eléyìí tá a lò tán àti títún lọ lọ́wọ́ tó jẹ́ ti lẹ́ǹtì Ọlọ́run wọlá àwọn oṣù eléyìí Ọlọ́run ó jẹ́ kí oore kó sùn wá bọ̀ oore bọ̀m̀bọ̀ oore kàbìtì oore bàǹbà oore kẹ̀kẹ́ Ọlọ́run jẹ́ kí ó bá gbogbo wa lálejò oore téèyàn ó rí tínú èèyàn ó dùn tó oore bá pọ̀ fún èèyàn téèyàn ò bá lè rẹ́rìn mọ́ ẹkún lè yóò bú sí Ọlọ́run oore àbàtẹ̀ àwọn mọ́nì àbàtẹ̀ tówó bá pọ̀ ilé yẹn máa ń ṣe is àbàtẹ̀ 20 million naira ṣùgbọ́n tówó bá ti mọ́ wọ̀n bá kíní kan olè yóò pé owó àbàtẹ̀ Ọlọ́run máa gbé bọ̀ lọ́dọ̀ gbogbo wa o lágbára Ọlọ́run owó tí ó wà fún wa tó ò ní fi àìsàn tí òun náà là ń tọrọ lọ́dọ̀ rẹ o ẹ kú ojúmọ́ ìkànnì sí 89.1 FM òun náà lẹ́ ń gbọ́ iṣẹ́ aláwà ní ìlú òkè o ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà àwa kí gbogbo àwọn ènìyàn eléyìí tí wọ́n sọ èèyàn wọn nù lásìkò yìí Ọlọ́run bá wa rọ̀ yìí lójú àní rírú ẹ̀ mọ́ lọ́la aláhàúlá wàlá quwwata ìlà bìlà àlíyul azim ọ̀làǹrẹ̀wájú àálímì ló kọ tèmi ẹ̀ lẹ́ńbẹ̀ wo ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ káwọn náà ìròyìn ọ̀hún náà ló kù láláì nífà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́ bí gbogbo àgbáyé bí wọ́n bá nílò epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà wà nílẹ̀ ṣẹpẹ́ṣẹpẹ́ o láti pèsè epo rọ̀bì fún gbogbo orílẹ̀-èdè àgbáyé ìwé ìròyìn Punch ló sọ̀rọ̀ yìí ta ló sọ jáde láti inú ìwé ìròyìn Punch ọ̀rọ̀ rẹ̀ o mínísítà fún ètò ìròyìn ní orílẹ̀-èdè Nàìjíríà Mohammed Idris Malagi òun ni ó ti kéde fún gbogbo àwọn àgbáyé wípé orílẹ̀-èdè Nàìjíríà wà nílẹ̀ digbidigbin wọn ni ẹ̀rù bà orílẹ̀-èdè yìí láti pèsè àti láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn orílẹ̀-èdè tí nǹkan ò bá fararọ fún lásìkò yìí gẹ́gẹ́ bí àwọn oníwèé ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé àbẹ̀wò tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ṣe sí orílẹ̀-èdè UK ó ní ṣe pẹ̀lú ìfarakínra àti láti jẹ́ kí ohun gbogbo kó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí Idris òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ṣetán láti pèsè epo rọ̀bì fún àwùjọ àgbáyé bíi àwọn ibi tí nǹkan ò ti fararọ lẹ́ka epo rọ̀bì ní orílẹ̀-èdè àgbáyé bíi àwọn orílẹ̀-èdè Israel, Iran, Amẹ́ríkà gbogbo ohunkóhun tí orílẹ̀-èdè Nàìjíríà bá lè ṣe láti jẹ́ kí àlàáfíà kó pèrègede kó sì fi gbọ̀rọ̀ jẹ́ka kí àlàáfíà kó fẹsẹ̀ rinlẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé ní orílẹ̀-èdè Nàìjíríà ti wà yìí òun ni yóò mú ṣàlóògùn o bí gbogbo àgbáyé tí ẹ bá nílò epo rọ̀bì Nàìjíríà wà nílẹ̀ láti pèsè rẹ̀ fún wa a ó sì rí dájú wípé àwùjọ àgbáyé wọ́n ń rí epo rà ní orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe tó àti bó ṣe yẹ ó ní lásìkò yìí ó pọn dandan fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ojúṣe rẹ̀ fún gbogbo àgbáyé àti láti jẹ́ kí ìrànlọ́wọ́ eléyìí tó lọ́ọ̀rìn kó jáde wá láti orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni náà gẹ́gẹ́ bó ṣe sọ Mohammed Idris òun ni ó fi òun náà léde
ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn the nation náà ni ìròyìn eléyìí ló ti jáde ò níbi tí bàbá ti ń sọ̀rọ̀ ọdún ìtúnu àwẹ̀ lánàá òde yìí bàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ owó ń bàbá sọ bàbá orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá tinubu òun náà ló ti sọ̀rọ̀ wípé ṣe rí ètò ààbò orílẹ̀-èdè yìí iṣẹ́ gbogbo wa ni o ojúṣe tèmi ojúṣe tiẹ̀ ojúṣe gbogbo wa òun náà ni ètò ààbò fún orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá tinubu náà ló ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí tó sì ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wípé ẹ dákun o ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà yìí ti gbogbo wa ni a gbọ́dọ̀ mójútó kìí ṣe ẹnìkan dondo òun náà ló lè mójútó ètò ààbò bàbá sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè tí àlàáfíà tó bá ti jọba onírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kìí ṣe ẹnìkan dondo òun náà ló ń ṣiṣẹ́ òbí kò ṣe àgbáríjọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè òun náà ni ẹjọ́ ń ṣiṣẹ́ wọnú ara wọn eléyìí tó lè jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ààrẹ tó fi ṣe àpèjúwe eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé ọ̀sẹ̀ eléyìí tí ó ń tẹnubodò lọ yìí níbẹ̀ náà ni ààrẹ ti sọ̀rọ̀ ní ìlú èkó lánàá òde yìí níbi tí bàbá ti lọ kírun yídì ní dandan barracks eléyìí tí ó wà ní ìlú èkó níbẹ̀ náà ni bàbá ti kírun ilé èyí tó máa ń parí ààwẹ̀ ramadan lẹ́yìn ọgbọ̀njọ́ eléyìí tí ààwẹ̀ ramadan tó ti wáyé jákèjádò orílẹ̀-èdè àgbáńláyé bàbá sọ̀rọ̀ bàbá ń jẹ́ ó di mímọ̀ wípé ètò ààbò lórílẹ̀-èdè yìí ipa tọ̀dọ̀ tiẹ̀ wà ń bẹ̀ tèmi wà ń bẹ̀ ó ń kàrúkú wa òun náà ló ní ipa eléyìí tó lè kó láti jẹ́ kí ètò ààbò kó rẹ́sẹ̀ walẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí bàbá sọ ó ní ó ṣeé ṣe o kẹ́yìn ó máa rí àbí kẹ́ ẹ máa kẹ́fín àwọn kan tí ń lọ tí ń bọ̀ tó kàn ń pààrọ̀ jọ ládùúgbò ó ní tẹ́ ẹ bá ti ríru wọn ẹbí wọn pé ta lẹ béèrè ó lélẹ́yìí kò ní fún wọn láàyè láti gba àdúgbò máa lọ ó ní tí wọn bá sì ti gba àdúgbò máa lọ ètò ààbò bẹ̀ kò ní mẹ́hẹ̀ o ó ní if you see something say something bàbá ní ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kìí ṣe lọ́dọ̀ tiwa nìkan àbí lọ́dọ̀ ìjọba nìkan òun náà lètò ààbò yóò ti rẹ́sẹ̀ walẹ̀ lẹ́yìn èyí bàbá wa gbàdúrà wípé ẹ wò ó nínú ọdún eléyìí tí a wà nínú rẹ̀ yìí a ní rí àtẹ̀kù mọ́ o lágbára ọlọ́run wọlá ààwẹ̀ tá a gbà tán yìí ó ní gbogbo ń tá a fẹ́ lọ́dọ̀ ọlọ́run bí ètò ààbò ìlọsíwájú ọrọ̀ ajé ó ní gbogbo ẹ̀ òní ó sùn wá bàbá bá sọ̀rọ̀ ilẹ̀kùn bàbá ṣàdúà ilẹ̀kùn tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ìwé ìròyìn the nation òun náà ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn punch ní ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹ̀kẹ́ sí ṣé o mọ ìdí àti ìtumọ̀ tí Fẹ́mi Fani-Kayode àti Dele Momodu tí wọ́n ṣe ń sọ ògúlùntù òkò lóra wọn tí wọ́n sì ń búra wọn ní èébú ara tí wọ́n tún fi èpè tí wọ́n fi ránṣẹ́ síra wọn ìwé ìròyìn punch ló fẹ́ jábọ̀ rẹ̀ o láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ní gbàgbós ló ti ń lọ láàrin gbajúgbajà akọrin tó tún jẹ́ olóṣèlú Dele Momodu àti Fẹ́mi Fani-Kayode mínísítà tẹ́lẹ̀ rí fún ojú òrìnnà ọkọ̀ òfurufú àwọn méjèèjì ni wọ́n ti bọ́ síta bọ̀m̀bọ̀ lórí ayélujára tí wọ́n ń sọ ògúlùntù bàbá òkò tí ń ṣe aláǹgbá pìnsín tí wọ́n sì ń bú èébú ara pẹ̀lú bí wọ́n ṣe ń fi èébú àti èpè tí wọ́n fi ránṣẹ́ síra wọn o àwọn ọ̀rọ̀ náà ló dàbí wípé èébú ńlá yìí ó ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣe wọ́n bákan tó sì ń kọ wọn lóminú ìjà òṣèlú ni àwọn ènìyàn kọ́kọ́ rò wípé ó dá wàhálà kalẹ̀ láàrin Dele Momodu àti Fẹ́mi Fani-Kayode táwọn ènìyàn mọ̀ sí FFK tí ọ̀rọ̀ náà tó sì rú àwọn ènìyàn lójú ṣebí ó rúni lójú àgbàdo òru alẹ́ lógún àṣeni ẹ̀ lọ́gbọ̀n jẹ́ ń bọ́ wọn sí àṣeni àádọ́ta o ọ̀rọ̀ yìí ni ó gba ẹnu tán nínú ìwé ìròyìn punch yàtọ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọmọ ẹgbẹ́ òṣèlú ADC òun ni Dele Momodu nígbàtí Fẹ́mi Fani-Kayode tóun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìjà abẹ́nú ó ṣeéṣe kó máa lọ láàrin wọn ṣùgbọ́n kí ló fa ìjà kí ló fa èébú kí ló fa èpè ọ̀rọ̀ rẹ̀ o lórí ètò kan ni Momodu ló ti kópa lórí móhùnmáwòrán Momodu ó wáá fi ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó fi wé apàṣẹ wàá ó sì fi ìṣèjọba ààrẹ Tinubu ó fi wé ìjọba ọ̀gá ológun tẹ́lẹ̀ rí kan tó ti tẹ́rí gbaṣọ ìyẹn ọ̀gágun Sani Abacha ọ̀rọ̀ yìí gan ni Fẹ́mi Fani-Kayode ló fèsì sí wípé Dele Momodu nu ẹnu rẹ nù òpòrọ̀ burúkú ni ọ́
atúrọ́ tàbí èlùbọ́ ṣé ìjọba Tinubu ló fi wé ìjọba Sani Abacha irọ́ rẹ̀ pọ̀ jù láwùjọ padà èdè àdáni tá a bá mú ọ̀pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ àájúlẹ̀ ni o irọ́ ńlá ló pa báyìí ni Gbàgbó ló fi bẹ̀rẹ̀ tí wọ́n fi ń búra wọn èébú ńlá àti èpè ìwé ìròyìn Punch ló Punch ẹ sì rí ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Ali Ndume tó ti sọ̀rọ̀ ó ní ẹ wo Àtíkù Òbí Amechi èmi ò rí nǹkan tí gbogbo wọn fẹ́ dà tí wọ́n bá dé orípò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ali Ndume òun náà ló sọ̀rọ̀ látàrí ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń wò wá táwa náà ń wò ó ní ọdún 2027 sẹ́nitọ̀ tó ń ṣojú apá gúúsù ìpínlẹ̀ Borno nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀‐èdè wa Nàìjíríà Ali Ndume òun náà ló ti sọ̀rọ̀ jáde o tó ní ẹ wo ẹjọ́ jàre o òun ní ìgbàgbọ́ eléyìí tó gbọ̀ngbọ́n nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pé wọ́n tún gba ìṣàkóso agbára tó bá ti di ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 gẹ́gẹ́ bó ti wí. Ó sọ̀rọ̀ nípa àwọn alátakò eléyìí tó wà láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì sọ̀rọ̀ àwọn ògbónágbòǹgbò tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC gẹ́gẹ́ bí Àtíkù Peter Obi Rotimi Amechi ó ní sẹ́ẹ̀rí gbogbo àwọn yìí tó sọ pé àwọn fẹ́ kojú ààrẹ Bọ́lá Tinubu èmi ò rí nǹkan tuntun ó jẹ eléyìí tí wọ́n mú wá sí àwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ti wí. Ó sọ̀rọ̀ lójú òpó móhùnmáwòrán kan níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ìyẹn ní àná ọjọ́bọ̀ Thursday níbẹ̀ òun náà ló ti ń dá àwọn ìbéèrè eléyìí tó sọ ó ní kò sí ẹgbẹ́ alátakò gan téèyàn lè fojú rénà rẹ o ó ní ṣùgbọ́n ṣá o òun ò lè sọ wípé gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n bá tiẹ̀ wá ta kọ́sọ́ gan tí wọ́n bá wọlé kò sóhun tuntun kan eléyìí tí òǹkàlùkù wọn lè tọ́ka tí wọ́n láwọn fẹ́ mú wá sí àwùjọ orílẹ̀‐èdè Nàìjíríà ju ta àti ń rí lọ ó ní kódà tó fi mọ́ ààrẹ orílẹ̀‐èdè yìí Bọ́lá Ahmed Tinubu Àtíkù Amechi àbí Peter Obi ó ní kankan nu wọn ò ní nǹkan tuntun kan eléyìí tí wọ́n fẹ́ mú wá ju ta àti ń tó sọ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lọ ó ní kí wàá nìdí táwa máa dukọ̀ mọ́ ẹni tó wà ní orí oyè lọ́wọ́ àṣẹ pákúrú tí ká jẹ́ kí òun náà kó ṣe iṣẹ́ ọ̀hún débì kan gbogbo àwọn èròǹgbà tá a bá ní tá a bá kó bun gan wípé ó yá lọ lo èròǹgbà yìí láti fi tún àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ǹjẹ́ kò ní í dáa ju pé kí wọ́n ó tún débẹ̀ kó o tún wá máa tó sọ mọ́ ìta àti tó sọ mọ́ tẹ́lẹ̀ olórílẹ̀-èdè Nàìjíríà bí ìgbà tó jẹ́ pé èèyàn kan fawọ́ aago rẹ̀ èèyàn fà á sẹ́yìn ni o ó ní gẹ́gẹ́ bó ti wí ó ní àmọ́ ṣá o kò sí ẹgbẹ́ alátakò kankan eléyìí tó ṣe é fojú rénà ó ní tẹ́ ẹ̀ bá gbàgbé ńbẹ́ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀ rántí pé bí ADC ṣe bẹ̀rẹ̀ yìí ó náà ní ẹgbẹ́ òṣèlú APC ní ẹ ti bẹ̀rẹ̀ ń jò ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fojú rénà ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní APC bó Buhari kò sí tí wọ́n ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ gbogbo rẹ̀ ó ti di history báyìí ó ní láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú kankan kò sí bó ṣe léwu kó kéré mọ èèyàn ò gbúdọ̀ fojú rénà wọn nítorí pé igi tí èèyàn bá fojú rénà a máa gún ni lójú. ìwé ìròyìn The Nation òun náà ló kọ Ali Ndume òun náà ló sì sọ̀rọ̀. nínú ìwé ìròyìn Guardian ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá Malam Nashiru El-Rufai ó ṣe ìdárò lẹ́yìn ìyàwó bọ̀dá rẹ̀ tó kú ní àná ọdún ìtúnu àwẹ̀. ìwé ìròyìn Guardian ló fi ìròyìn ọ̀hún jáde. Malam Nashiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna ni ó ti ṣe ìdárò lẹ́yìn ìyàwó bọ̀dá rẹ̀ kan tí ó lọ sọ́run àjùlé lánàá ọjọ́ ọdún ìtúnu àwẹ̀. ẹni náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Shafia Ali Rufus ẹni tí ó kú ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ gangan gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. ẹni náà ni ó jẹ́ ìyàwó bọ̀dá Malam Nashiru El-Rufai tí bọ̀dá ọ̀hún tó sì jẹ́ òṣìṣẹ́ ọmọ ológun ojú òfurufú tí bọ̀dá ọ̀hún tí ó ti kú bí ọdún díẹ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí Malam Nashiru El-Rufai gẹ́gẹ́ bó ṣe wí ó ṣe ìdárò lẹ́yìn rẹ̀ ìròyìn àti ìkéde ikú ìyàwó bọ̀dá rẹ̀ òun ni ọmọkùnrin Malam Nashiru El-Rufai tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kaduna ìyẹn Bello El-Rufai òun ni ó kéde ìròyìn náà jáde tó sì ṣàlàyé báyìí wípé gbogbo ìdílé lápapọ̀ ni wọ́n ń ṣe lédè lẹ́yìn ará ìyá ọ̀hún tí ó tẹrígbàsọ
kọ́lọ́run kó gba àbọ̀ rẹ̀ kó sì foríjì. ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde nínú ìyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló fìdí kalẹ̀ sí o níbi tí àwọn tí wọ́n wà níbi ìfiwọ̀ eléyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ń fi hàn sí pàápàá jùlọ àwọn tí wọ́n rí ìkọlù ní ìpínlẹ̀ Benue wọ́n ní gbogbo àwọn eléyìí òun náà wọ́n ti ń sọ̀rọ̀ wípé tí ìjọba ò bá ní mú wa padà sílé wa kí wọ́n tètè sọ báyìí ẹ yé díbọ́n fún wa ó ní bí ìgbà tó ti jọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń díbọ́n fún àwọn tí wọ́n kó àwọn sí ibi ìfúwọ̀ ẹ̀yẹn káàmpù eléyìí tí wọ́n sá àwọn mọ́ni o gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wà níbi ìfiwọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ń wí pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ pẹ̀lú àwọn oníwèé ìròyìn Saturday Vanguard òun náà wọ́n ti sọ̀rọ̀ tó sì ń di odi mímọ̀ wípé ẹ wò ó arábìnrin kan òun náà ló sọ̀rọ̀ ó ní mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ eléyìí tí ń ṣeré káàkiri nígbà tí ń padà bójú wò bójú rí mo padà rí i pé gbogbo ọmọ tọ̀dọ̀ tèmi òun náà ni wọ́n ti kú o sínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ní ẹ yé ránṣẹ́ sí wa arábìnrin mi òun náà ló tún sọ̀rọ̀ ó ní ẹ yé ránṣẹ́ sí wa wípé ẹ dá wa padà sílé tẹ́ ẹ bá fẹ́ dá wa padà lé ẹ ṣe bẹ́ẹ̀ lójú ọjọ́ ẹnìkan náà ló tún sọ̀rọ̀ tó tún jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ẹ ti kùnà wá o nítorí pé gbogbo ń tẹ́ ẹ jẹ́jẹ́ nǹkan lẹ̀ ń ṣe fún wa ibi tá a wà yìí ìnira pọ̀ níbẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó jáde lẹ́nu oníròyìn Stephen Shaka ti ìwé ìròyìn Vanguard òun náà ló sọ ó ní gbogbo ọ̀rọ̀ eléyìí ti kèé padà ṣe lórí alábàáhùn eléyìí tí ó jẹ́ ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni pé bí wọ́n ti kó àwọn èèyàn sí ibi ìfiwọ̀ yìí eléyìí tí ojú wọn tó sì ń rí mọ̀ bo bóòrùn bá dé ibẹ̀ ní ká wọn mọ́ bójú bá fọwọ́ balẹ̀ ibẹ̀ náà ni yóò ká wọn mọ́ o òun rí arábìnrin kan eléyìí tó jókòó tó dorí kodò tó wà nínú ìrònú òun súnmọ́ tó súnmọ́ tóun súnmọ́ èyí tóun bí náà ni pé kí ló dé arábìnrin tó fi dorí kodò ọ̀rọ̀ tárábìnrin ọ̀hún sọ ó gba ọgbẹ́ lọ́kàn òun ò nítorí pé ó ní gbogbo ọmọ ní ìṣeré yìí ṣùgbọ́n gbogbo àwọn ọmọ òun ti sọ wọ́n nù síbi ìkọlù eléyìí tí ó ṣẹlẹ̀ ní agbègbè àwọn gẹ́gẹ́ bó ti wí ojú ó di mímọ̀ wípé wọ́n ti kó a kúrò nílé láti ìgbà yìí tá a ti wà lágbègbè yìí látijọ́ yìí tó ti jẹ́ pé ìjọba wọn ò ráyè tiwa sì ń gbọ́n tí ń lọ ń gbòòrò ẹ dákun ṣèjọba ti gbàgbé wa síbí tí wọ́n bá fẹ́ kó wa padà lé wa kí wọ́n sọ bí wọn ò bá sì ní í ṣe bẹ́ẹ̀ kí wọ́n yé díbọ́n fún wa o nítorí pé gbogbo àwọn iṣẹ́ eléyìí tí ń rán sí wa náà ni pé ká fọkàn balẹ̀ wọ́n ní láti gbà yìí àbá wa ní àfọkànbalẹ̀ nítòótọ́ ìgbà wo òun náà láwa àfọkànbalẹ̀ dà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe tí wọ́n sì sọ àgbékalẹ̀ rẹ̀ wọ́n ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí àwọn èèyàn mílíọ̀nù 3 òun náà ni wọ́n ti sọ ilégbèé wọn nù ṣé ẹ wá rí láàrin àwọn èèyàn mílíọ̀nù 3 jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà ìdá méjì gbangba òun náà ni ó jẹ́ ti ìpínlẹ̀ Benue nìkan níbi tí wọ́n ti ń san lálàsé káàkiri àwọn agbègbè eléyìí tí wọ́n fi wọ́n sí wọ́n ní gbogbo eléyìí ó ti wá tojú sú àwọn o nítorí pé àwọn ògbégbé ayé eléyìí tí àwọn ń gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé Benue is the food basket of Nigeria ibi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ eléyìí tó ti ń jáde nínú àwọn àlàálẹ̀ eléyìí tí a lè ṣe lórílẹ̀‐èdè yìí ó ní tákàn béèrè náà ni wípé ẹ dákun o ẹ jọ̀ọ́ kí ìjọba kí wọ́n tètè bá wa wá ojútùú sí gbogbo àwọn eléyìí nítorí pé tẹ́ ẹ bá fẹ́ kó wa lọ lé ẹ kó wa lọ bẹ́ẹ̀ sì ní kó wa lọ ẹ sọ ká tètè mọ̀ wípé kádàrá tiwa lélẹ́yìí bá a ti ṣe yàn án nù ìwé ìròyìn Vanguard òun náà ló sọ pé kọ́lọ́hún kó láàánú ẹni ni o ó lágbára pọ̀ kọ́lọ́run má jẹ́ ká sọmọ nù ìbànújẹ́ ńlá ni kí màjèṣín kó tojú òbí ẹ̀rọ náà. the funniest part náà ni pé tí ẹ̀yin tí ẹ bá wá ń fi irú àwọn èèyàn tẹ́ fi ń wé táyàn fi ń wé ara èèyàn pé tó bá ṣe èèyàn ńkọ́ ó sọ pé ẹ ti ń bújọba that's the funniest part. kọ́lọ́run ṣàánú. ọlọ́mọdé aṣọ ọlọ́mọ sọ àwọn ọmọ wa dọmọ ọlọ́mọ wọ́n sọ àwọn náà di bàbá ń bàbá ẹ wo ẹ jáde ọ̀ka ìpolówó ọjà tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí First Baptist Church èyí tó wà ní ìlú Igbógà ní ojú ọ̀nà ìlú Adó-Àwáyè ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn síbi ìsìn orin àti ìkówójọ 50 million naira láti fi parí ilé Ọlọ́run ńlá èyí tí wọ́n ti dáwọ́lé gbogbo ènìyàn ẹ wá ká jọ gbé Olúwa ga bẹ́ẹ̀ ká fi ohun ìní wa
ká fi gbé Ọlọ́run ga kì í ṣe àìfetepáṣe tàbí àìgbọ́dọ̀ má ṣe ṣùgbọ́n Olúwa ń fẹ́ onínú dídùn ọlọ́rẹ. Ọjọ́ 22 oṣù kẹta tí a wà yìí 2026 ìyẹn ní ọ̀la òde yìí ní ètò náà yóò wáyé ní aago 11 òwúrọ̀. ní ètò ọ̀hún yóò gbéra sọ ètò àjọ̀dún orin ìyìn àti kíkó 50 million naira jọ fún píparí ilé Ọlọ́run ńlá nínú ìjọ First Baptist Church ní ìlú Igbógà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni à ń retí níbi ètò náà. Àwọn bíi amòfin àgbà Ahmed Raji, Chief Launcher Honourable Hakeem Mustapha, alága ìjọba ìbílẹ̀ Kájọlà, olùfilọ́lẹ̀ pàtàkì Honourable Dr. Adeniji Robert, igbákejì alága ìjọba ìbílẹ̀ Kájọlà, olùfilọ́lẹ̀ pàtàkì ní àwọn náà. Honourable Sam Ọláònípẹ̀kun, akọ̀wé ìjọba ìbílẹ̀ Kájọlà, olùfilọ́lẹ̀ pàtàkì Honourable Ashish Musbau Action, olùfilọ́lẹ̀ pàtàkì ní àwọn náà. Honourable Saheed Adéjàre Aláràn, former chairman Ìṣẹ́yìn local government, àwọn ni àlejò pàtàkì. Orí adé ní ọjọ́ náà ni Onígbógà títí ìlú Igbógà Michael Olúṣẹ́gun Ọ̀jẹ́bísí, olùgbàlejò àgbà Olóyè Johnson Ọ̀jẹ́bíyì, Reverend Matthew Ọ̀jẹ́túndé ní pásítọ̀ ìjọ. Akọ̀wé ìjọ ni Mr. Amos Ọ̀jẹ́kúnlé, alága ìgbìmọ̀ àjọ̀dún ní alàgbà Israel Ọ̀jẹ́wùmí. Ẹ wá ká jọ gbé Olúwa ga. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Rala Ventures wọ́n ń ké gbogbo ẹlẹ́sìn mùsùlùmí kú ọdún ìtúnu àwẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò gbàgbé láti ké gbogbo àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wípé wọ́n kó àtìlọ àwẹ̀ Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́. àtìládà àti ìbùkún Ọlọ́run tó wà nínú àwẹ̀ lẹ́ǹtì yóò jẹ́ ìpín wa o. Wọ́n wá ń ṣe ní àdúrà yìí pé ilé ológo kò ní dèwọ̀ fún gbogbo wa. Wọ́n rán gbogbo àwọn ènìyàn ìlú létí wípé àwọn sì wà ní ìlú Ìṣẹ́yìn lónìí yìí àti ní ọ̀la fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ lo máṣíìnì tuntun ìgbàlódé. Máṣíìnì náà ló ń bá ní wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ kan tó ń bá ní fínra nínú àgọ́ ara. Wọ́n ní ẹ má ṣe méní ẹ má ṣe méjì, ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn kẹ́ ẹ wá lo máṣíìnì òyìnbó tí ó na kàṣìn apá tó na tẹsẹ̀, bẹ́ẹ̀ ni ó na gbogbo àgóró ẹ̀yìn kéèyàn ó má lè ṣe àmúlò àyè kan nínú àgọ́ ara ẹni. Wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá lo máṣíìnì yìí lówó tí ògùn pa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà ní iléeṣẹ́ Rala Ventures, wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ wá kí ẹ wá kó ògùn ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀kú, kẹ́ ẹ jèrè kẹ́ ẹ ṣèfèrè jẹ̀kọ. Olú iléeṣẹ́ Rala Ventures ó wà ní ìlú Ìṣẹ́yìn ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè-Ò nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá ní ìlú Òkè-Ò. Ọjọ́ ajé Monday ni Alhaji ó padà sí ìlú Òkè-Ò. Wọ́n sì wà ní ìlú Ìṣẹ́yìn báyìí. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí ọ̀dọ̀ wọn 09027249106 09027249106 tàbí 09063822370. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Rala Ventures lógún. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu walimumini walimuminatu. Ẹ
mà kú ọdún ìtúnú àwẹ̀ ọ̀jọ̀gbọ́n adéolú àkàdé kẹ̀kẹ́ òtún ló ń kí wa kú ọdún yìí di fitiri àsìkò ìsẹ́ra ẹni nínú oṣù lámlánà nípa yíyàgò fáwọn òwà kò tọ́ àti bí a ṣe ń ran ara wa lọ́wọ́ nípa iṣẹ́ àánú ṣíṣe. adúpẹ́ o alihamudulilayi tí gbogbo jíjí sàárè àti ìṣínú kò gbòdì lára wa alihamudulilayi rọ̀bìlì alamin kò sẹ́ni tá a lè fọpẹ́ fún tó ju aláwù ọ̀jọ̀gbọ́n adéolú àkàdé kẹ̀kẹ́ òtún lónìí. ìfẹ́ tá a náwó rẹ̀ síra wa nínú oṣù yìí kò yẹ kó bá oṣù yìí lọ ká máa ṣiṣẹ́ ìsìn wa déédéé àdúrà àti àníyàn wa gbogbo lọ́lọ́run yóò bá wa mú lọ ilé àṣẹ. Professor adéolú àkàdé ló wá ń gbà ládùúrà pé Ramadan ilé yìí kò ní jẹ́ ọ̀kan tó kù fún gbogbo wa lókè erùpẹ̀ ìtúnu àwẹ̀ tọdún yìí kò ní jẹ́ àṣemọ́ o ẹ kú ọdún o ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe àwọn onídẹni àgbégbìn ẹ máa ṣàmì ẹ́. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àwa ìdílé bàbá wa gbanigbani ti agboolé gbanigbani ọgán òkè o àti ìdílé bàbá wa ṣítù balógun wákìlì lùmọ́hádé ti agboolé àjọgẹ̀lẹ̀dẹ̀ ọgán òkè o ń dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ fún bíbá wa kẹ́dùn ìpapòdà màmá wa Mrs. Khadijat Àpèkẹ́ gbanigbani adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ènìyàn ní pàtàkì jùlọ àwọn ènìyàn wa láti ìlú Àkúrẹ́ Òkè-Ò Ọ̀rẹ́ Oǹdó Ìbàdàn àti bí ìyówù tí ẹ̀ ti wá bá wa kẹ́dùn ìpapòdà màmá wa a gbà ládùúrà wípé ọjọ́ á jìnnà síra wọn ò bẹ́ẹ̀ a ò ní fi ọjọ́ lọ́jọ́ lọ. Olùkéde Badmus gbanigbani fún gbogbo ẹbí. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀yin náà lè gbé ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tí ẹ bá fẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ nípa rẹ̀ ẹ lè gbé wá sí ìkànnì wa níbí ká bá yín fọn rere rẹ̀ ṣé tí gbogbo ìlú ẹ sì rí wípé bí ẹ ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni yóò sì rí gẹ́lẹ́ ká sún sápá iwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tí à ń tú ní ìpele ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ nínú ìwé ìròyìn Guardian ní ìròyìn yìí ló ti jáde wá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti fohùn lédè wípé ìgbáyégbádùn àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí ó yẹ kó jẹ àwọn ará ìlú lógún kó sì múmú láyà ìjọba orílẹ̀-èdè yìí ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé ìfarajìn àti nǹkan tí àwọn ọmọ ogun ṣe fún tẹkẹrẹtìkẹrẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò kéré rárá àwọn ọmọ ogun lọ́kùnrin àwọn ọmọ ogun lóbìnrin wọ́n ń sa ipá wọn bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú láti jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ gómìnà Ṣèyí Mákindé ó sọ̀rọ̀ yìí lánàá níbi pọ̀pọ̀ṣìnṣìn ọdún ìtúnu àwẹ̀ èyí tí àwọn ọmọ ogun tí wọ́n ṣe ní ìlú Ìgbẹ́tì ní ìjọba ìbílẹ̀ Ọlọ́runṣògo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ ọmọ ogun náà tí ó sì ṣàlàyé wípé wọ́n ń lo gbogbo ipá àti agbára wọn láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá ṣàlàyé wípé ó yẹ kí ìgbáyégbádùn àwọn ọmọ ogun yìí kó jẹ àwọn ará ìlú àti ìjọba lógún bí ètò ẹ̀kọ́ wọn ètò ìlera wọn àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ó ní pẹ̀lú bí ààwẹ̀ Ramadan bó ṣe kẹnubọ́pọ̀ tí a sì ń ṣe ọdún ìtúnu ààwẹ̀ ní òní ó pè é ní àná ìyẹn àná ọjọ́ Ẹtì nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ó ṣàlàyé síwájú sí wípé ó yẹ ká máa fi gbogbo ìgbà ká máa fi ro ìgbáyégbádùn àwọn ọmọ iléeṣẹ́ ológun torí pé wọ́n ń gbìyànjú fún orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ ká máa rántí bí àwọn mọ̀lẹ́bí wọn bí wọ́n ó ṣe ní ìfọ̀kànbalẹ̀ torí wípé òfin tiẹ̀ kalẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni òòṣà òkè ọlọ́run ọba àlá ní bá onítọ̀hún gbọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bó ṣe wí ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà
níbi tí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn tí ń sọ wípé ààrẹ wọ́n lọ sí orílẹ̀-èdè United Kingdom fún ìrìn àjò afẹ́ ni onírárá o kò rí bẹ́ẹ̀ níṣe ni ààrẹ lọ pẹ̀lú àfojúsùn láti jẹ́ kí ohun rere kó tún orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ti ṣiṣẹ́ àtìlẹ́yìn fún àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ń jáde ìyẹn ní ìgboro orílẹ̀-èdè wa Nàìjíríà àti jákèjádò àwọn orílẹ̀-èdè eléyìí tó wà lágbàáyé gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní ẹ̀ ń ṣe ni ààrẹ rìnrìn àjò afẹ́ lọ sí orílẹ̀-èdè United Kingdom wọ́n ní kò sí ní tó jọ o ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àti olùgbaninímọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Daniel Bwala òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n ti ṣe ń gbé wípé níṣe ni ààrẹ orílẹ̀-èdè yìí bàbá rìnrìn àjò afẹ́ lọ sí orílẹ̀-èdè United Kingdom wọ́n ní rárá o kò sí ń tọ́jọ́ ọ̀rọ̀ yìí náà ló jáde o lójú òpó ayélujára X eléyìí tó ṣe ti Bwala gangan níbẹ̀ náà ló ti ń sọ̀rọ̀ wípé lóòótọ́ ọ̀tá ẹni tẹ́ ẹ rí yẹn kì í pa odù ọ̀yà bọ́ bá pa wọn ò ní kí gangan lọ́pa ọ̀yà ló pa kòpòdú rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí ń sọ wọ́n ní ẹ wò ó ọ̀rọ̀ tó ń jáde ní ìgboro ayé àwa náà gbọ́ gbígbọ́ tá a sì gbọ́ tá a bá sọ̀rọ̀ yóò dàbí ìgbà tó jẹ́ pé ẹ̀rù ìjà ń bani ní ìrìn àjò eléyìí tí ààrẹ rìn lọ sí orílẹ̀-èdè United Kingdom kìí ṣe ìrìn àjò afẹ́ rárá o níṣe ni orílẹ̀-èdè ọ̀hún àti orílẹ̀-èdè Nàìjíríà ní ẹjọ́ jókòó bó o ní àjọṣepọ̀ yóò ṣe jọ wà láàrin orílẹ̀-èdè méjì nípa kátà àti kárà fúnra ẹni wọ́n ní gbogbo àwọn nǹkan yìí yóò tún jẹ́ kí àǹfààní kó wà fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè ní ipa láwùjọ orílẹ̀-èdè United Kingdom bẹ́yìn ọ̀bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé kó tó dìgbà yìí òun náà ní àjọṣepọ̀ eléyìí tó gbọ̀ngbọ́n ló ti wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ààrẹ ló tún lọ bẹ̀ o láti jẹ́ kí wọ́n tún fi ìdí rẹ̀ múlẹ̀ sí kí àlàáfíà àti àwọn ìgbáyégbádùn kọ̀ọ̀kan kó lè sun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ yálà àwọn tí wọ́n bá fẹ́ lọ sórí orílẹ̀-èdè ọ̀hún láti lọ dálé iṣẹ́ lẹ̀ àbí àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ bó o nílé ó ṣe gbà wọ́n tọ́nà náà ó gbà wọ́n ìrìn àjò yìí òun náà ni ààrẹ rìn lọ o ó ní àmọ́ ṣá o gbogbo tí wọ́n wá wì yìí wọ́n wá ní òun ààrẹ wá lọ sí orílẹ̀-èdè United Kingdom bàbá gbìyànjú ó ní rárá o ìrìn àjò afẹ́ ṣé ní àjò afẹ́ àmọ́ ìjọ lọ́jọ́ méjì bàbá lọ fún iṣẹ́ pàtàkì láti jẹ́ kí ohun rere kó sun orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ ni Bwala òun náà ló sọ lórúkọ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. lórí ọ̀rọ̀ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó kà dákẹ́hùn gbogbo àwọn tí wọ́n ń dè pàǹpá tí wọ́n ń gbìmọ̀ràn pọ̀ láti yẹ àga ààrẹ mọ́ Tinubu nídìí ìmọ̀ wọn kò lè jọ ìmọ̀ tú ìmọ̀ jọ ìmọ̀ ẹni nìkan kì í dọjú alẹ́ Àtíkù Òbí Amechi wọn ò tó bẹ tó bẹ̀ wọn ò lẹ́nu níbẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun bó ṣe dì í jáde Ndume ni ó sọ̀rọ̀ náà Ali Ndume ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ ní pẹ̀lẹ́kùtù Ali Ndume yìí òun ni sẹ́nitọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Borno ní ilé ìgbìmọ̀ asòfin àgbà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú gbogbo àwọn aládarí wọn bíi Alhaji Atiku Abubakar Peter Obi Rotimi Amechi àti àwọn míì wọ́n ń gbìmọ̀ papọ̀ láti yí àga mọ́ Tinubu nídìí níbi ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé lọ́dún 2027 Ali Ndume ó ní wọn ò tó bẹ tó bẹ̀ ó ní wọn ò lẹ́nu níbẹ̀ o ó ní òun wọ̀ tún òun wò sí òun wòkè òun wòlẹ̀ ó ní òun ò rí wọn ó nítorí wípé kíni wọn ò ní nǹkan titun kan tí wọ́n fẹ́ pèsè fún orílẹ̀-èdè Nàìjíríà fún ìdí èyí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè ẹ gbójú kúrò lọ́dọ̀ wọn nínú ọ̀rọ̀ rẹ̀ ó kópa níbi ètò kan níbi orí móhùnmáwòrán tó gbajúgbajà tí wọ́n pe ètò náà ní Politics Today níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún tó sì ń tẹ̀síwájú wípé gbogbo àwọn ènìyàn yìí tí wọ́n fẹ́ dè pàǹpá lé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ó ní wọn ò tó bẹ́ẹ̀ nítorí wípé èmi eléyìí ìyẹn Ali Ndume ló ń sọ̀rọ̀ ó ní èmi eléyìí ó ní mo ní ìgbàgbọ́ tó lọ́ọ̀rìn nínú Tinubu àti wípé Tinubu bẹ́ẹ̀ ṣe ń wo òun nǹkan tó ní lọ́wọ́ àti nǹkan tó ní lọ́pọlọ ó pọ̀ púpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ohun gbogbo yóò ṣe padà bọ́ sí ojú rẹ̀ tí ẹ̀kọ́ yóò ṣojú omi mu ṣùgbọ́n Peter Obi pẹ̀lú Alhaji Atiku Abubakar
Rotimi Amechi àti gbogbo àwọn ènìyàn tí wọ́n jọ ń kóra papọ̀ ó ní wọn ò ní nǹkan kan ẹ wò wọ́n wò ẹ gbé wọn wò ẹ yẹ̀ wọ́n wò ẹ rí i pé wọ́n fúyẹ́ ju òwú aláǹtakùn lọ gẹ́gẹ́ bó ṣe wí kó má dàbí àpọnọmọ́ ìwé ìròyìn The Sun ló kọ ẹ lọ mú kẹ́ ṣeré ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde o níbi tí gómìnà Bala Muhammed tó ti sọ ọ́ tó ní òun ò kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP o eléyìí náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ tí gómìnà ó sọ láàrin wákàtí méjìdínláàádọ́ta. gómìnà ìpínlẹ̀ Bauchi sẹ́nitọ̀ Bala Abdulkadir Muhammed òun náà ló ti sọ̀rọ̀ tó ní ó sì wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP bó tilẹ̀ jẹ́ pé kò sí létí òní mọ́ ní dúkùú àbí àwọn ìjà kọ̀ọ̀kan eléyìí tó ń ṣẹlẹ̀ gómìnà sọ ó sì sọ yanyayanya wípé kò sí nǹkan kan o eléyìí tó ń ṣẹlẹ̀ tóun ó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. gómìnà sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ti wí ó lóun ti ń gbọ́ o káàkiri wípé àwọn kan ti ń gbé wípé òun ti ṣetán kódà àwọn àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn ti jọ ní ọ̀rọ̀ àsọyépọ̀ wípé níṣe lòun ó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP takọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní rárá o kò sí ìtọ́jọ́ gómìnà ló tún sọ̀rọ̀ yìí ní ọjọ́ ẹtì àná nígbàtí ó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn tí wọ́n kí ìdì tán níbẹ̀ ń gómìnà ló ti sọ̀rọ̀ tó ní ẹ wo òun fi dá gbogbo àwọn ènìyàn lójú pàápàá jùlọ àwọn èèyàn rere inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ní òun wà digbí nínú ẹgbẹ́ òṣèlú PDP o kò sí mìmì kan eléyìí tí ó mi òun ò sì tí ì sọ fún ẹnì kankan bọ́dì pé òun ti ṣetán láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ṣé bí ẹgbẹ́ òṣèlú PDP wà lónìí ó ní kò sẹ́gbẹ́ tí èé ṣe ó ní àwọn wà ojútùú sí náà ní oníṣàwà torí pé ilé ń jó lápẹ̀ ẹ̀yìn káwá kú òun lè ṣe bá wà bí náà òun ó ṣe kú ni táàtún mọ́ gbélé lọ ó ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ó láwọn mọ̀ pé ìgbà díẹ̀ náà ló kù àsìkò díẹ̀ náà ló sì kù inú ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló ti jáde. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló ti jáde wá o obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti kéṣí ti kéré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ sọ̀rọ̀ tó dára sí orílẹ̀-èdè yìí bí àjọ ìṣọ̀kan àgbáyé bí wọ́n ṣe ń ṣe àyájọ́ ìdùnnú káàkiri orílẹ̀-èdè àgbáyé obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ó ti kéṣí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí wípé ẹ fi ohùn yín ẹ fi sọ̀rọ̀ tó dára nípa orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àwọn ibi tẹ́ ẹ bá wà ẹ sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà kí Ọlọ́run kó bùkún kí ìlọ́rọ̀ rẹ̀ kó pọ̀ kí afẹ́fẹ́ àlàáfíà kó máa fẹ́ bẹ́ẹ̀ ni kí ìṣọ̀kan orílẹ̀-èdè yìí kó dúró déédé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí aya rẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá sọ o màmá sọ̀rọ̀ yìí lánàá òde yìí ti ṣe 20 oṣù kẹta láti sàmì àyájọ́ ọdún ìdùnnú káàkiri orílẹ̀-èdè àgbáyé 2026 International Day of Happiness gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation gẹ́gẹ́ bó ṣe kọ jáde nínú ọ̀rọ̀ màmá jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ní ìfarakínra pẹ̀lú ìdùnnú bẹ́ẹ̀ kẹ́ sì ní ìfarajìn fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìdúró àti ìmúdúró rẹ̀ àti kí àlàáfíà rẹ̀ kó máa lọ sókè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ màmá ṣàlàyé síwájú sí wípé gbogbo àwọn ojú òpó ayélujára tẹ́ ẹ bá wà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè mi ẹ jẹ́ kí ìlọsíwájú àti ìfàlọ́wọ́sókè orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ ní ogún bẹ́ẹ̀ kẹ́ ẹ máa sọ̀rọ̀ tó dára jáde ní ẹnu bóyá ẹ wà lójú òpó ayélujára bóyá ẹ sí lójú òpó ayélujára bóyá ẹ rìn káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa sọ̀rọ̀ ìfẹ́ ẹ sọ̀rọ̀ èyí tí ó mú ìdùnnú bá orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé àṣẹ ń bẹ nínú ohùn bẹ́ẹ̀ ni ohùn ó ń bẹ nínú àṣẹ ọ̀rọ̀ àṣẹ a sì máa la afẹ́fẹ́ já ẹ sọ̀rọ̀ àṣẹ èyí tó dára sí orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè yìí kó lè dúró bó sì yẹ kó dúró màmá sọ̀rọ̀ yìí láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ 2026 International Day of Happiness èyí tí a máa ń ṣe ní gbogbo 20 oṣù kẹta ìwé ìròyìn The Nation lódì ẹ lọ mú kẹsìrì ẹ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbi tí arábìnrin kan tó ti wọ́ ọkọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ tó ní ọkọ mi tẹ́ ń wò yìí ọtí ni ó mu ọtí ju nǹkan kan lọ níbi tí arábìnrin ọ̀hún tó ti sọ̀rọ̀ ó ní tẹ́rí tí ọkọ òun
tó bá gba sálárì báyìí ilé ọtí òun náà ni ó kó owó ọ̀hún lọ. Arábìnrin Maria Adoga òun náà ló ti gbé ọkọ rẹ̀ lọ sí ilé ẹjọ́ eléyìí tó fìdí kalẹ̀ sí ìlú Makurdi olúùlú ìpínlẹ̀ Benue. Níbẹ̀ òun náà ló ti wọ́ ọkọ rẹ̀ Moses tó wọ́ lọ sí ilé ẹjọ́ tó ní ẹ wo sẹ́ẹ̀rí Mósè tẹ́ ń wò yìí ó mu ìmukúmu nú ọtí ó mu ọtí ju tàǹdàálẹ̀ lọ. Maria òun náà lọ sọ̀rọ̀ yìí tó sì gbé ọkọ rẹ̀ lọ sílé ẹjọ́ tó ń ṣàlàyé wípé ṣé ẹ rí ọdún 2013 òun náà ni èmi àti arákùnrin Moses yìí tí a jọ fẹ́ra wa níṣu àti lọ́kàn ni o àṣẹ ní ti ìlànà ti ìṣẹ̀ǹbáyé ìyẹn tí ṣe traditional marriage. Lẹ́yìn èyí a tún wọ́ra wa lọ sí ilé ìjọsìn St John Bosco Catholic Church eléyìí tó wà ní Ìgbókòló ní ìjọba ìbílẹ̀ Opoko ní ìpínlẹ̀ ọ̀hún. Níbẹ̀ láti ṣe ìyàwó tí ayé sì gbọ́ tọ́run tún mọ̀ ní ó ní ṣe rí nínú ìgbéyàwó wa yìí Ọlọ́run ti ṣe ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ti wá ṣe fún wọn. Ó ní ṣe rí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹ́ wa ó ní ìfẹ́ ẹlẹ́yẹlé mọ̀ ní tí àwọn ń dùn mọ́ra àwọn ìfẹ́ yìí pọ̀ bíi kó máa lá òun nímú láwọn lójú oníṣe máa ń ṣe. Ó nígbà tó kàn yá ni ó kàn yí bírí lẹ́ẹ̀kan náà ló bá di wàhálà lónìí wàhálà lọ́nà. Ó ní àwọn lu òun lúlù yìí pọ̀ yóò na òun bí ìlú bàrà ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà iná lòun ti gba ọgbẹ́ níbi lúlù ojoojúmọ́ yìí. Ó wá ní kẹ́ ẹ wá máa wò ọkọ òun kò ní bíráǹdì kan nú ọtí wípé eléyìí ni mò ń mu gbogbo ọtí ni múmu fún un ó mu gbogbo ẹ̀ lámupọ̀. Ó ní kò sí irú ọtí ọ̀hún tẹ́ ẹ lè fi lọ yóò ní everything goes òun náà ni èbó rẹ̀ tí máa ń fọ̀. Nígbà tí àwọn oníròyìn tí wọ́n kó ọ̀rọ̀ ọ̀hún jọ ọjọ́ di mímọ̀ wípé Maria òun náà ló tún jẹ́ di mímọ̀ wípé ẹ wo ọkọ òun tó bá ti gba owó báyìí tí owó oṣù rẹ̀ tó bá ti tún tolom ọ̀sẹ̀ méjì ni òfin ní wálé ńlọnu ó dìgbà tó bá wẹ́ owó tán kó tó padà wálé. Ó ní gbogbo eléyìí ó ti á wá ti ojúsùn òun ó ní kódà ipa eléyìí tó ń kó gẹ́gẹ́ bíi bàbá àti ọkọ gbogbo ẹ̀ ló ti pa tì. Ó ní lọ́dún 2020 ní ẹtì ẹ̀ wá wòran ó ní gbà náà kíní ọ̀hún yìí lórí tán tíntín ló kù. Ó ní òun wá ti á wò pé òun àtọ̀ àwọn ọmọ òun ẹ̀mí àwọn òde táwọn bá wà ní àkàtà Mósè in tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ báyìí ni pé ẹ dákun ilé ẹjọ́ ẹ tú àká ká mọ̀ lọ. Ilé ẹjọ́ bá ní arákùnrin pẹ̀lú ìgbẹ́jọ́ eléyìí tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ yìí tá a bá dọ́ ọ lẹ́bi ó san $50 eléyìí tí ó máa san lóṣooṣù fún ìyàwó àtàwọn ọmọ mẹ́ta eléyìí tó fẹ́ dà sí láyà ó tún wá máa san owó eléyìí tó tó $300,000 lọ́dọọdún fún owó ẹ̀kọ́ wọn. Lẹ́yìn èyí Mósè bá sọ̀rọ̀ ó ní ẹ dákun olúwa mi ẹsẹ̀ ń jẹ́jẹ́ ó ní èmi àti ẹ̀ tí ń sọ bá ṣe parí rẹ̀ wípé ẹ dákun ẹ ṣe fún aláyè díẹ̀ ká lọ lè yanjú rẹ̀ láàrin ara wa nílé ẹjọ́. Ló bá sọ̀rọ̀ látẹnu ọ̀gbẹ́ni Vashima Nwande òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo mo wá fún yín nígbà díẹ̀ ẹ lọ sílé ẹ lọ sọ tọ́rọ̀ wọn ọ̀bá ti yanjú á tú ìgbéyàwó yín á padà tú ká ní. Ìwé ìròyìn ọ̀hún òun náà ló jáde láti inú ìwé ìròyìn Nigerian Tribune. Jẹ́ kí n mú ìròyìn yìí wá ní belenja gbàgbós ó ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Rivers nígbà tí wọ́n péjọ lánàá òde yìí láti ṣèpàdé. Àwọn jàǹdùkú olóṣèlú wọ́n ya bò wọ́n kán gbogbo àga wọ́n bà tẹ́ǹtì jẹ́. Àwọn obìnrin yìí wọ́n sá eré ẹsẹ̀ wọn kàn pàkọ́. Ẹni tó wọ bàtà gogoro ó yán bàtà dànù ẹni tó ró ìró ó tú ìró eré. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bó ṣe fi léde àwọn obìnrin ọmọ ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n péjọ lánàá ní ìpínlẹ̀ Rivers láti ṣe ìpàdé àti láti jẹ́ kí àwọn nǹkan kan àti àwọn nǹkan kan kó máa lọ bó ṣe tó àti bó ṣe yẹ. Nígbà tí àwọn ènìyàn yìí tí wọ́n péjọ láti máa ṣèpàdé ọ̀hún ṣàdédé ni wọ́n rí àwọn gìrìpá ọkùnrin tí wọ́n ń bọ́lẹ̀ pìpìpì. Kí ló ṣẹlẹ̀? Last speaker tí wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n gbé wọ́n sìn mọ́lẹ̀ wọ́n bàjẹ́ gbogbo àwọn àga àti canopy tí wọ́n fi ń tí wọ́n ta tí wọ́n kó sí abẹ́ rẹ̀ wọ́n kàn gbogbo ẹ̀. Àwọn obìnrin yìí ni wọ́n bá mú eré wọ́n ń sáré lọ tètè. Ìwé ìròyìn Daily Post. ọlọ́mọdé yóò rí wàhálà ni o ò lè sáré kẹ̀ èyàn ò rí wàhálà lè yóò sáré. ẹ jẹ́ gbé súnmọ́ àwọn aráalé ọjà rẹ̀. ẹ bá rí tí ó ń léyìn ilé sáré. ìròyìn ó pààyàn lẹ́rìn. 070477064 òun náà lójú òpó tẹ́yìn náà ó fi pè tẹ́ fi dá sí ọ. 070477064.
070 47 7064 ní ojú òpó tí ẹ fi dá sí. Hello, ẹ káàárọ̀. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. 070 47 7064 ní ojú òpó. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Hello, bí o abẹ́rẹ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. àkó àṣepọ̀ ọdún aṣàpẹ́ o. àwa nìyẹn o. Oríyọmí ló sọ̀rọ̀ láti orílẹ̀. ọ̀dọ̀ Oríyọmí ẹ káàárọ̀ sà. ọ̀rọ̀ àwọn mínísítà tó promise wọn àwọn akẹ́dàkọ̀tì ní ipò ẹni mo fẹ́ dá sí. tí wọ́n dákun kó má sọ̀rọ̀ ètò àbí mẹ́ kí a ní ẹrẹ láti ní ṣẹ́gun. ẹ wo ná nílùú wa ní òrèlè àti tẹ́lẹ̀ ní ìlọ́wọ́ ẹ̀ tó sùn mẹ́rin àbí márùn-ún. epo gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo ṣẹ́ wá polú mu ṣùkú ìkórí epo wọ́n wá ń promise another country gbá àwọn promise wọn epo wà gbogbo ẹ̀ wà fún ọ̀dà kò torí ọlọ́run wọ́n má fi àjà ọmọ rẹ tí ń pa wáyà ń jẹ wá o epo iná ti dúkìá tọ́lọ́run fún wa wọ́n ṣàánú wa àwọn ọ̀tọ́jú wa Nàìjíríà o wọ́n má fi gbé àwọn gbogbo kan lọ sókè òkè tó kò ní bàjẹ́ iléeṣẹ́ yóò ti gbé ẹ̀yẹ́ wa obìnrin tí wọ́n ti kó wọn síbì kẹ́ tí wọ́n ní wọ́n ń sunkún àwọn ọmọ ti sọnù gbogbo eléyìí náà promise lásán ni àní dààmú iléeṣẹ́ yóò ti gbé ẹni tẹnu gbogbo aṣọpọ̀ ọdún lápá ọlọ́run láwùláwọ̀ láwùwátá ilé lábẹ́lẹ́ àríyá. ẹ ṣé o ọ̀dọ̀ Oríyọmí. ẹ ṣé o. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀ o. ẹ ti wà ń bẹ orúkọ yín o. ẹ káàárọ̀ orúkọ yín o. Ọlálẹ́kan Àyìndé láti lóòkè òní. yes à ń gbọ́ yín Mr. Ọlálẹ́kan. àdúpẹ́ ta wọlé lẹ́nu o. adúpẹ́. ẹ̀rọ ìṣèlú fẹ́ dá sí nínú ìròyìn kẹta ní ọ̀rọ̀ tí bàbá wa Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ ti tí wọ́n sọ wọ́n kọ́ bẹ́rẹ́ fún àwọn sójà ìfọ̀ àwọn ológun kankan. kẹrí ó darí ẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá ló mọ̀ fáwọn oníjà gbìyànjú lásìkò táwa yìí. ìgbà wọn ga fún àwọn náà kí wọ́n dàpọ̀ kí wọ́n bá wa náà gbìyànjú ọdún mẹ́jọ ló ti dé yìí káwa náà lè máa fi oríyìn fún àwọn náà gbogbo àwọn ọ̀nà ìgbèríko wa ni ò dá gbogbo oníkálukú ń pariwo wọ́n ń bẹ̀ wọ́n ń bẹ̀ wọ́n ọdún ìjọ tí wọ́n náà lè ti pé yìí káwọn náà ṣe nǹkan tó jẹ́ pé àwa náà fúnra wa gan a lè máa yàn wọ́n tán bá lọ tán Ọlọ́run níjó bàjẹ́ Ọlálẹ́kan Àyìndé láti lè kúrò ní o. ẹ ṣé o Mr. Ọlálẹ́kan 070 47 7064 070 47 7064. Hello, ẹ káàárọ̀. látọ̀dọ̀ yín ló ti já o 070 47 7064 070 47 7064. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ kọ yín o. ẹ ti wà ń bẹ orúkọ yín o. Olùsàdé kàkí láti sẹ́yìn. à ń gbọ́ yín sà. ẹ jọ ọ̀rọ̀ ohun tí mo kọ́kọ́ fẹ́ bí ní pé ẹjọ́ nípa ọ̀rọ̀ àwọn ìjọba wa wọ́n sọ pé epo àní àníkú àti àníṣẹ́kù tí àwa tá a wà nílùú àárín ìkẹ̀kẹ̀ jẹ ọdún ìfà tó àmì epo ọyọ ní ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè kan ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tó púpọ̀ tí mo fẹ́ sọ nìyẹn. ọ̀dà àti gbọ́ 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí láti bá wa dá sí ìròyìn tí a kà sí yín létí ẹ dá sí ní ìdásí tó bá òfin mu ṣe ti gbọ́ àti ọ̀rọ̀ tó lọ lórí afẹ́fẹ́. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ yín bọ́lẹ̀ tí ń pè. orúkọ mi ni Ọlálẹ́kan Jímọ̀ láti ìlú Ìṣẹ̀yìn. Mr. Ọlálẹ́kan Jímọ̀ ẹ káàárọ̀ sà. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Bàlá Mẹ́nà ti sọ yẹn pé digbí lòun sì wà nù PDP òun ò kúrò ẹ bẹ̀ rí pé òwò téèyàn bá lè mójú kúrò ìyẹn máa mójútó ni ẹ bẹ̀ rí pé bó ṣe mójú ó ti ẹgbẹ́ PDP wọn yẹn ẹ pé ìgbésẹ̀ tó dá ni èmi náà gbà á ládùúrà fún wọn pé láìpẹ́ lájìnà gbogbo dúkù tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọn Ọlọ́run bá mọ mú kúrò nàìjíríà ò ní dàrú Ọ̀yọ́ ṣètò ní dàrú Ọlálẹ́kan Jímọ̀ láti Ìṣẹ̀yìn. ẹ ṣé o láti ìlú Ìṣẹ̀yìn 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lójú òpó tí ẹ fi bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn eléyìí tí a ti kà sí yín létí 070 47 7064. ẹ kú ojúmọ́ o. abẹ́rẹ́ kéré ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. àgbàdo òbí o
ẹ ra sà. ojúmọ́. àlejò lówó láti dówere ní. àlejò lówó ẹ káàárọ̀. ọ̀rọ̀ tí dá sí ọ̀rọ̀ àwọn Dele Momodu àti Femi Gani Abinkesha nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin ara wọn àwọn ni wọ́n mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin ara wọn kò í fi sọ̀rọ̀ tí ẹnìkan lè bá wọn dá sí ẹni tó bá tẹ̀ mọ àárín wọn tó mọ tí ń ṣẹlẹ̀ láàrin wọn ló lè bá wọn dá sí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ti epo tí wọ́n ní a ní dáadáa tó surplus ká tó fẹ́ pa fún another country àwa ta ni wọn jẹ́ ká jẹ́ ìgbádùn epo wa ta ni tá a fi mọ̀ pé epo surplus kí ni ìtumọ̀ epo surplus epo táǹgà lọ́wọ́ gbogbo tá à ń sọ fún wa surplus ta tún wá fẹ́ máa àwọn promise àwọn country ìkẹ́pẹ́tò àlépo àwa tá a ti lépo àgbàdo epo Nàìjíríà ò ní bàjẹ́ ọ̀pá sọ. ẹ ṣe o àlejò lówó 070477064 070 47 7064 náà lójú òpó tá ẹ fi pè tá ẹ fi dá sí ẹ ló ẹ káàárọ̀ o. ní ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ju orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. orúkọ mi ta ilé ìgbẹ́ mi rí láti tèmi Kàrímù. à ń gbọ́ yín sà. nílùú o. èmi Kàrímù ìgànnà. ìgànnà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn ọkọ̀ níbi ìlú nínú ìdí fún adájọ́ tó dájọ́ àwọn ọkọ̀ lára rẹ̀ inú bẹ́ẹ̀ ni ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni ìdára. ọ̀dà ẹ ṣé o. ẹ ṣeun. láti ìlú ìgànnà lójú òpó ayélujára adéjàre adénìkẹ́ wọ́n ń kí wa láàárọ̀ yìí ebenezer adélọ́wọ́ àwọn náà wọ́n ń kí wa lójú òpó ayélujára ìtísí olórí ọlọ́jọ́ ìbí olúwaṣeun wọ́n ní good morning bẹ́ẹ̀ náà ni bukola akórèdé wọ́n ní good morning well done sir ẹ ṣé o sunday dayo wọ́n ní well done ẹ ṣé o 070 47 7064 070 47 7064 salaudeen àyẹ̀sọ́lá assis wọ́n kí wà láàárọ̀ yìí pẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ó bí o. ẹ káàárọ̀ sà. abẹ́rẹ́ kéré yes sir. yóò dára pé ẹ̀ ń ṣe ìfúnra ẹ̀kọ́ ọdún àná àṣọpẹ́ o. ọ̀rọ̀ tọkọ-tìyàwó nípínlẹ̀ Benue wọ́n bá ti gbowó oṣù tẹ́ tí wọ́n ní kò wálé mọ́ ìṣàfihàn ayé tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bíbélì yẹn lè dúró kó kéèsára kó má bàa ṣubú iṣẹ́ ìṣúní aláwàǹsí wọn fún yẹn kò sún tọ́lọ́hún ò lè ṣe ogun ọ̀sẹ̀ nígbà tí èèyàn bá gbowó oṣù tọ́jẹ́ pé náà ń kọ́ ọtí ráhùn àwọn náà wọ́n ṣe mọ́ wọ́n bá ṣe ṣe fàájì irú àwọn ọtí dúdú ń bẹ̀ ká máa wùdọ̀ pé Guinness ẹ má dárúkọ kankan o káà fi ṣoògùn ẹ̀jẹ̀ kò dá o Ọlọ́run Olódùmarè kò ní tú ìgbéyàwó wọn ká ọmọ mẹ́ta ó ṣe pàtàkì o Nàìjíríà ò ní bàjẹ́ o Nàìjíríà ó sì dáa lákòókò Tinubu gẹ́gẹ́ bí ìyàwó ààrẹ wa ti sọ ká má sọ̀rọ̀ àlùfàǹṣá fún Nàìjíríà mọ́ o yóò gbé wa débi tí ògo ó dàbọ̀. àbọ̀ olóyìnbó ọ̀dà 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070 47 7064 alábẹ́lú Sulayat Kòfórọ́lá lójú òpó ayélujára wọ́n ń kí wa láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni Suhaib Adéwọlé wọ́n ń kí wa Adélọ́wọ̀ Solomon Adéọlá wọ́n ti kí wa láàárọ̀ yìí 070 47 7064 Adélọ́dún Lukman Adébáyọ̀ wọ́n ń kí wa lójú òpó ayélujára Fatai Arúlógún àwọn náà wọ́n ń ṣe wá pẹ̀lẹ́ ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o ẹ ti wà ń bẹ́ẹ̀ o hello hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ọmọdé ló lórin. ọmọdé kọ́ leléyìí ó ti gbọ́ àwọn àgbàlagbà láàpè pọmọ kékeré. torí ọmọ ọlọ́mọ ọmọdé ló lórin ló bẹ́ẹ̀ sí lórògbò ń lọ lọ́wọ́ ló jẹ́ ń gbé fún. ọmọdé ló lórin kọ́ ọ̀gbọ́n dáadáa ni tó bá gbọ́ dáadáa yóò dáhùn. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ọkọ yín bọ́lẹ̀ tí ń pè. láti sẹ́yìn ní alẹ́ ẹ yí rédíò yín sílẹ̀ o. ẹ ló fà. ẹ yí rédíò yín yẹn sílẹ̀ dáadáa ká lè gbọ́ yín lágbọ̀ọ́yé. mo ti kú omi. ẹ sàn gbọ́ mi sá lọ́ba. ṣé ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ ni. clearly. Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí nífa. àmín. à ń jìyà lórí epo ààrẹ epo lò ọ̀hún gbogbo láàrin epo ẹ wá tó náà ṣàdéhùn fún àwọn tó ti jẹ tó ti yó tí wọ́n ti fẹ́ máa bì pé kí pírọ́blẹ́mù àyàn máa rìn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ epo sábà tá a lè kó tá a ti ń gbádùn epo ní kí wọ́n máa ṣàánú wa lórílẹ̀‐èdè yìí fa.
èlò lẹ́yìn repo ń ṣẹ́yìn. 1,300 níbo mi 1,250 níbo mi. ọlọ́run ṣàánú wa. ṣé bá a ṣe gbé epo nìyẹn gbogbo àwọn tó ń lo mọ́tò ní ìsìn gbogbo owó tí wọ́n bá rí pátápátá epo ni wọ́n fẹ́ rà epo ni wọ́n ń ṣe epo là ń ṣe ìjọba náà là ń ṣe àtẹ̀kù rìkúrútẹ̀ni níjọ́ láàgbé bí tá à ń lọ pẹ̀lú gbogbo rádaràda yìí báyìí ọlọ́run kọ́ lọ́wọ́. ṣẹgbọ́ ẹ má bínú ṣẹgbọ́ ẹ gbọ́ ròyìn tí obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí tó sọ wípé ẹ sọ dáadáa nípa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́ni gbogbo tí ń ṣe wáyìí ìbáàdì tó kò bá tún kọjá bó tún ṣe wáyìí náà ẹ máa sọ dáadáa nípa orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti gbọ́ yóò dà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nígbà tí yóò tí tó báyìí náà à ń sọ dáadáa nípa orílẹ̀-èdè Nàìjíríà ẹ sì rí i pé tún sún lọ síwájú ẹ já máa sọ dáadáa yóò tún dáa náà. bẹ́ẹ̀ ni ẹ lọ fọkàn balẹ̀. 07047700064 ẹ ló kọ́ yín wọlé tí ń pè. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ ra o apọ́dún o. adúpẹ́. ẹ̀mí ọ̀sọ̀pọ̀ rẹ̀. amina. ọlọ́run dá wọn mọ́ wá sí o. àmín o ẹ ṣé o. ó bàjẹ́ lágbọ́rọ̀ ọlọ́run o. àmín o. ilé iṣẹ́ máa tẹ̀síwájú ni o. àmín o. ẹ láti sọ̀rọ̀. ẹ ṣeun. ajá sí ni. ẹ ṣé o láti ìlú Ìṣẹ̀yìn. ẹ ṣeun gan o. ẹ ṣé púpọ̀. a ní láǹfààní láti gbé ètò kankan mọ́ báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé bí orílẹ̀-èdè Nàìjíríà bá dára a ó jọ jẹ́ ni. àǹfààní gbogbo wa ni. tọ́ba kò dé ẹ̀ka àtó òun náà là ń jọ ń jẹ yí o. gẹ́gẹ́ bí òwe tí àwọn èèyàn máa ń pa gẹ́gẹ́ ẹ̀tẹ́yàn náà bá rò dáadáa pé ọ̀run yabọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan ṣùgbọ́n ó máa ń ya síbìkan ju bìkan lọ rọ́ra ó máa ń ya síbìkan ju bìkan lọ. ẹja sọ̀rọ̀ tó dára. àwọn kan wà tó jẹ́ pé wọn ò mọ iye tó wà lórí pọ́ǹpù tán fi ń repo. àbí so mọ̀ pé táwọn kan bá wọlé epo wọ́n sọ pé fill up. No, and apart from fill up gan kò ní mọ iye tí wọ́n kó lẹ̀ tó bá dalẹ́ ni wọ́n ṣe mọ̀ ṣàkáǹtì pé we bought fuel we ṣe kinní kan kò mọ iye tí 1 litre jẹ́. tó so àwọn yẹn kílẹ̀ expect òun kàn ń lọ tiẹ̀ ni. àwọn yẹn kílẹ̀ expect so ọlọ́wọ́ ṣàánú tiwa àwa náà la mọ àwa ni a mọ price ọlọ́wọ́ ò ní jẹ́ ká tó bá tọ́ ìmùkà wa náà ò ní mọ price. àmín o àmín o ṣùgbọ́n ẹ̀sà jẹ́ ká máa sọ̀rọ̀ tó dára ẹ jẹ́ máa sọ̀rọ̀ dáadáa sórí ilẹ̀ Nàìjíríà ọ̀run jà bọ̀ ni àti gbogbo àwọn tí ń sọ pé a ò rí bòmíì lọ. sórí àtàwọn tí ń sọ pé kinní kan kò yẹ ká ẹ sọ fúnjọba báwọn kò yẹ ká ẹ máa ṣe kinní kan gbogbo wa náà lájọ ń jẹ ni gbogbo wa lájọ ń jẹ sẹ́jọba tiẹ̀ ẹ mọ̀ kẹ́yìn gan lẹ̀ ń gbọ́rọ̀ yìí ìjọba òráyè tí yín àti gbọ́rọ̀ yìí ẹ̀yin tẹ́ wá ń gbọ́ náà lẹ́ lọ sọ fúnjọba pé abẹ́rẹ́ kéré ó kàròyìn kan láàárọ̀ ẹ̀yin ló bú o óbí ò kàròyìn kan láàárọ̀ ẹ̀yin ló bú o ẹ̀yin gan sì ní kọ̀ǹdíṣàn kan náà lájọ wà. àbí ọlọ́run lànà wá. ẹ já bọ́ sí abala eléyìí tó kàn jàre tá a bá ti padà dé abala fìjìláńtì òun náà ní a bọ̀ sí ẹ̀ ńlẹ́mbẹ̀rẹ̀ kú kalẹ̀. ẹ̀yà kí àjà o ipò ẹ̀fẹ̀ mú balẹ̀ tó sáré ń bọ̀. polówó ọjà kọjá ẹ̀yà kí àjà o ipò ẹ̀fẹ̀ mú balẹ̀ tó sáré ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálàwà gbà. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálàwà gbà. Tẹ bá fẹ́ polówó ìpẹ́pẹ́ sálàwà gbà. Tẹ bá fẹ́ polówó ọjà sí ìpẹ́pẹ́ ní. Ẹ bá sì gé kápá àbò wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ìpẹ́pẹ́ mùsàlì tó táyé gbọ́. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ìpẹ́pẹ́ mùsàlì tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tọ́ba jẹ́ kí kàbùkù tó lórí. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà sí ìpẹ́pẹ́ ẹ bá sì jẹ kápá àbò wọn.
iléeṣẹ́ sip radio ló ń káyé lọ́gbọ́n ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀ egungun bí eyín ò sí kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ níbi kákàròyìn tó mọ́yán lórí kápolówó ọjà lásìkò àsìkò kákọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú bíṣẹ́ bá dorin abínibí gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀ gbogbo òṣìṣẹ́ sip radio ló pójú owó wọ́n múra síṣẹ́ èmi yìn wọ́n nípa kájáfáfá káṣohun gbogbo kó máa lárinrin wọ́n mètò ó ṣe láìwọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ sip radio kò kẹ̀rẹ̀ gbogbo wọn ń wúni lórí gidi wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ilẹ̀kẹ̀ ìdí wọ́n mú gbogbo ètò nírọ̀rùn ẹ wá bẹ sip radio níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. ẹ káàbọ̀ láti òkè lọ́hùn-ún abala tá a wà yìí ní abala fìjìláńtẹ́ ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala yìí ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ pẹ̀kẹ́lù. gẹ́gẹ́ bí ìròyìn àkọ́kọ́ eléyìí tí mo mú fún ti tàárọ̀ yìí tí ààrẹ gangan tí wọ́n fẹnu ara wọn sọ wọ́n ní ládùúgbò wa tá a bá ti rí nǹkan ẹ̀jẹ̀ àmọ́ sọ́ṣẹ́ ráwọn tí wọ́n ń wo àdúgbò wa láti wá ṣe ìwà àbàjẹ́ yìí kìí ṣe pé wọ́n kàn ṣàdédé wá èèyàn ṣàdédé wo àdúgbò téèyàn ò bá mọ̀ wọ́n ti kọ́kọ́ wá survey ilẹ̀ ni ẹ jọ̀ọ́ tá a bá ti ráwọn èèyàn kan akẹ́fin pé ẹ̀ǹtẹ́ rí yìí ìrìn tí ń rìn ẹ̀ ti ìrìn àjòjì èèyàn máa ń dárí àjòjì mọ̀ ẹ̀ ti mọ bí ó ṣe ń rìn pé ó dà pé léyìí kò mọ ibi tí ń lọ gan ẹ̀ challenge ẹ̀ jẹ́ kó ẹ lè mọ̀ létè rẹ̀ gan ẹ jẹ́ kó pe ẹni tí ń wá lọ ládùúgbò yẹn wípé ẹ̀ ló ta lẹ̀ ń béèrè ẹ pe ẹni yẹn tẹ́ ẹ bá ti pe ẹni yẹn ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ ẹ dákun gbogbo àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí táàrẹ náà sọ ọ̀rọ̀ ètò ààbò kìí sọ̀rọ̀ ìjọba nìkan a ti mọ̀ pé a ti kó lúpọ̀ mọ́sàpà lórílẹ̀‐èdè wa Nàìjíríà. sọtún wá rí tá a bá ń sọ wípé kìí sọ̀rọ̀ ìjọba nìkan ọ̀rọ̀ ètò ààbò a tẹ̀lé sọ wípé kọ́lọ́hún má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sí wa o lẹ́yìn pé ìjọba wọn lọ síbẹ̀ wọn káwọ́ ọmọ ara wọn ṣèdárò. wọ́n mọ̀ sọ pé we send the condolences. Èbó oríṣiríṣi pátákìnra rẹ̀ kí wọ́n sì tún fún àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ ọlọ́mọdé ṣẹlẹ̀ aburú ṣẹlẹ̀ sí wa kí wọ́n tún fún wọn ní nǹkan àtúnilójú. ìjẹ́ yìí rí i pé wọ́n máa wá fún yàn lówó tí ì bá yẹ pé nǹkan bú séyàn. tó mọ̀lẹ́bí tó sọ ìdílé wọn nù àwọn ni wọ́n mọ̀ bó ṣe lágbára tó nǹkan tá à ń sọ náà ni wípé ẹ má ti jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú ṣẹlẹ̀ ká fi jọ mú ètò ààbò ní kókó kájọ mu ní òkúkú dùn. and then àwọn securities tí ó ń ṣọ́ àwọn iléeṣẹ́ ńláńlá wọ́n ń gbọ́ wa ní Ṣakí báyìí wọ́n ń gbọ́ wa ní ìpínlẹ̀ Ògùn gbogbo ẹ̀yin securities tẹ́ ń ṣọ́ àwọn iléeṣẹ́ ńláńlá ẹ jọ̀ọ́ ẹ ní máa aláwọ̀ àwọn èèyàn easily ìròyìn yẹn mi ì mú ni arákùnrin tó ṣọ́ hospital UMTH tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ lọ́jọ́ Monday yẹn ní Maiduguri wọ́n ní àwọn tó gun ọ̀kadà yẹn wọ́n fẹ́ gun ọ̀kadà yẹn wọnú compound ni arákùnrin yẹn insist pé tó yẹ pé wọ́n wọlé láàrin 5 seconds ìgbà yẹn ni wọ́n ní nǹkan yẹn ó jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n arákùnrin yẹn torí ipò dá wọn dúró ta lẹ béèrè kí lẹ gbé dání kíní yẹn jọ mú wọn papọ̀ ni wọ́n lárákùnrin yẹn àtọwọ́ àtẹsẹ̀ ó ti gé pẹ̀lú kíní yẹn ṣùgbọ́n arákùnrin yẹn challenge wọn pé ẹ lè wọlé sẹ̀ láìsí pé òun mọ ibi tẹ́ ti ń bọ̀ àwọn méjì wà lórí ọ̀kadà ẹ sì fẹ́ wọnú hospital direct ẹni yẹn wá dúró ní kíní yẹn ò fi pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ tó wáyé pé ó hà láwọn bó ṣe sílẹ̀kùn fún wọn àwọn ó kàn sí géètì fún wọn wọ́n wọlé lọ́wọ́ kan ní tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. tó ẹ̀yin ọdẹ. 070. ó dàbí eré òkè ṣeré o ẹ̀yin ọdẹ. 070477000. ẹ̀yin ọdẹ. ọ̀rọ̀ yìí kàn yín o ẹjọ́ o. 07047 ẹ̀yin tẹ̀ ń sọ iléeṣẹ́ ńlá lẹ̀ dákun Ọlọ́run ní jẹ́ rí wàhálà o. kódà tẹ bá rí ọkọ̀ tó jọ ọkọ̀ ọ̀gá yín tí ọ̀gá yín ò yọrí jáde wípé òun lòun wà nú ọkọ̀ ẹ dá ọkọ̀ bẹ́ẹ̀ dúró. ṣebí tí bàbá kan náà tún fi gba promotion last week nìyẹn. àní ẹ dá ọkọ̀ òun dúró. ọ̀gá iléeṣẹ́ yẹn ó travel out bí yóò ṣe wá dé padà báyìí ni ìyẹn bá sọ pé ọ̀gá òun ò lè tóun ò bá mọ ẹntẹ béèrè ọ̀gá tó ní iléeṣẹ́ gangan ni o ṣùgbọ́n wọ́n ṣe gba òun síṣẹ́ ni so bó ṣe insist yẹn pé tó ní iléeṣẹ́ ò ní wọlé. òun ò èmi ọ̀dá ọmọ. ó wà lọ pé mánéjà rẹ̀ wá nígbà mánéjà dé ni mánéjà ń bẹ́rí sàṣàṣà fọ́gà ọ̀gá yẹn fún ẹni yẹn ní owó London comment ẹ̀ sì mọ̀ káyé ti da ayélujára London comment làwọn yẹn sọ pé ẹ gbọ́dọ̀ reward man yìí o owó gidi ni ọ̀gá yẹn fún
tó ìpèsè gidi ló ṣe fún èwo ni kárọ́kọ̀ ńlá ká sí géètì. ká torí pọ́kọ̀ ti jẹ́ ọkọ̀ bọ̀gìnì. ẹ dákun o. bẹ́ẹ̀ lómi fi ẹ̀gẹ́ sásọ iṣẹ́ ibi tó wà lábẹ́ ẹ̀gẹ́ aṣọ rẹ̀. ẹ dákun ẹ̀yin. aṣọ ńlá kọ́lé èèyàn ńlá ọ̀daràn míì wọṣọ ńlá o. bẹ́ẹ̀ ni o ọ̀daràn míì náà kò sì ní wọṣọ ńlá kásáwà lójú lára kan fi sọrí. ẹ já sọ ara lè 070477064 070477064 náà lójú òpó tí ẹ fi pè David àti hello. hello. yes sir àlejò lówó. yes. ẹ káàbọ̀. sẹ́rí ọ̀rọ̀ tó ń sọ yìí ọjọ́ bí eré ni kì í sì ṣe eré ọjọ́ bí àwàdà ni kì í ṣe àwàdà. nǹkan tó mú tó fi jẹ́ pé tí ààrẹ fi lè sọ gbogbo wa pápátá láàjọ ní àfojúsùn gbogbo àdúgbò wa. mò ń fi àsìkò yìí mò ń fi bẹ gbogbo àwọn lọ́balọ́ba wa látòkè délẹ̀ tí wọ́n dákun gbogbo tó yẹ kó máa ṣiṣẹ́ dé lábẹ́ àwọn security wa tó ń ní àtọlọ́pàá ni o àtọyọdẹ ìbílẹ̀ ni o àti vigilante ni o tí gbogbo wa pápátá lájọ ní iṣẹ́ yẹn káwọn lọ́balọ́ba kí wọ́n sì máa ṣe àkíyèsí àlejò tí bá wọ̀lú ká má máa torí nǹkan tá a gbà lọ́wọ́ wọn Nàìjíríà nígbà jẹ́ máa sàlà. ẹ ṣe àlejò lówó sórí ọ̀rọ̀ tí àlejò lówó sọ yìí ẹ tún jẹ́ ká pe àwọn ọba wa ká pè wọ́n sí àkíyèsí lásìkò tá a wà yìí ẹ̀yin ọba ẹ mọ̀ yàhún o ẹ mọ̀ hawọ́ o. bẹ́ẹ̀ni. à ń sọ ilé yìí torí wípé àwa ń ka ìròyìn a sì mọ oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀nà jíjìn àti lẹ́sẹ̀ kùkú. bẹ́ẹ̀ni. ìdí ni wípé ẹ̀yin ọba ẹ náwó sí àwọn fún àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ẹ gba àwọn ẹlẹ́ṣọ́ aláàbò fúnra yín sí ààfin. so rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa bí àwọn agbénipa bí wọ́n ṣe lọ gbé ọba kan ní ìpínlẹ̀ kan ní ilẹ̀ Yorùbá tọ́ba yìí tó sọ wípé wọn ò ní jí òun gbé so mọ̀ pé ká sọ wípé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wọn wà ní ààfin pẹ̀lú bí ọba bó ṣe jẹ́wọ́ ọkùnrin àwọn ẹlẹ́ṣọ́ aláàbò náà ó kún ọba lọ́wọ́ wọn ó sì rí àwọn kìnìún yìí ṣẹ́gun ẹ̀yin ọba tí wọ́n yìnbọn lu ọba tí ò rán ọba kí tí wọ́n fi ń fọ̀ nǹkan mọ́ba lórí yẹn àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti dóòlà ẹ̀mí ọba. bẹ́ẹ̀ni so wọ́n jọ pawọ́ papọ̀ láti jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú má ṣẹlẹ̀ sí ọba à ń ṣe eléyìí torí pé wọ́n fi ojú sun ọba púpọ̀ àwọn ajínigbé yìí ẹ̀yin ọba láàfin ìlú kọ̀ọ̀kan ẹ gba àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà láàfin kí wọ́n tó bíi 10. ẹ̀yin ọmọ ìlú náà tẹ̀sí mọ̀ pé agbára ọba ọ̀ká àti gba ẹ̀ṣọ́ aláàbò ẹ lè ran ọba lọ́wọ́ láwọn tẹ báwọn kan já kíkanjú tẹ́ jẹ́ pé ẹ̀yin aráàlú lẹ́mọ̀ sanwó fáwọn ẹ̀ṣọ́ yẹn ẹ̀pọ̀ bá míì náà wà tó yẹ pé owó lè má sí láti máa sanwó ṣùgbọ́n ẹ̀yin aráàlú náà Ọlọ́run ní í jẹ́ agbọ́ o torí tí nǹkan kan bá sọ bá ìlú yín gbogbo òwe ni ó gbé o bẹ́ẹ̀ni o wọ́n sọ pé ìlú àtàwọn èèyàn gidi báyìí sì wà ń bẹ̀. àbí ẹ dákun à ń rọ̀ yín ni o à ń rọ̀ yín o ọba tó yẹ ó sì níṣu lọ́wọ́ nẹ́wó. wọ́n ọba tó ní lọ́wọ́ nẹ́wó wọ́n máa fi ṣe fàájì nìkan. wọ́n ṣe fàájì nìkan nẹ́wó nẹ́wó gba ẹ́. náwó iná mo ń sọ tó ń sọ ni. àwọn àjàrọ̀ wà sí àbí. 070477064. hello. àwọn bí o. yes sir. ẹ kojúmọ́. abẹ́rẹ́kẹ́rẹ́ Oríyọmí ló padà wá. mr Oríyọmí ẹ káàbọ̀. ẹ dákun mọ̀ọ́rọ̀ àwọn ìjọba wa bí ààrẹ Tinubu náà àti gọ́fúnẹ̀ àtàwọn gbogbo àwọn mínísítà àtàwọn kánsẹ́lọ̀ tí wọ́n bá ṣètò àmú àdáwọlé lánàá à ń kírun òṣìṣẹ́ lè sáko mọ́ṣáláṣí wọ́n wá tó àdákalẹ̀ lọ́wọ́jú báyìí tó tí nǹkan bá ti ẹ̀dẹ́ mẹ́rin táwọn àtàwọn àmàdà lọ kí la fẹ́ ṣe. àwọn ti ń kọ́ kínní ẹ̀ka gbogbo mọ́kàn kí àwọn díbísì fẹ́ sì gan-an mi ò kórúkọ gbogbo ẹ̀ láti rí àwọn máa ń gba kínní yẹn àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn náà kí wọ́n máa mú tẹ́tí pọ̀ síbi tí wọ́n gbó nìkan irú àwọn àárín ìgboro kí wọ́n máa ju gbẹ̀yẹ̀ kan yẹn méjì kí wọ́n máa wà ní àwọn èdè ìpamọ́ tó tó bá mú kínní ẹ̀ nígbà tí ẹ bá fẹ́ jà pẹ̀lú yẹn tẹ́nìkẹ́ ti yàrá tẹ́nìkẹ́ òsì ní kẹ̀kẹ́ lára ẹ dákun mo bẹ̀ wọ́n sórí ọ̀rọ̀ ẹ̀kọ́ má fi ṣe rárá à ń pọ̀ dá kiri à ń ṣe kẹ̀kẹ́ ẹ̀kọ́ bá tilẹ̀kùn yẹn náà àkọ́mọ̀ kò sì kẹ́ ẹni tá a bá dà lọ́wọ́ àbí kẹ̀kẹ́ àmọ̀ pé lè fẹ́ jà ni nígbà tí òun dáná tí wọ́n ṣe ẹ̀kẹ́ mọ̀ àdá gbogbo ẹ̀ ó ti lágbára ju kò ní bàjẹ́ o wà orí ọ̀fẹ́ tẹ fún wa yìí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run fẹ́ kó orí ọ̀fẹ́ ni láwọn fẹ́ẹ́ náà lè tójú bẹ́ẹ̀ lọ ilé yín àtọ̀nà yín kò ní bàjẹ́ o ẹ ti láàánú ọlọ́run gbà àlùbáríkà owó ọṣẹ yín o ọ̀làlá àwòlà wàdà ilá abilà àlejò àti. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan wọn báyìí ọjọ́ ti lọ torí pé a ní àwọn ènìyàn wa pàtàkì tí a fẹ́ bá dáwọ́ ìdùnnú eléyìí náà ni a ṣe ń ké kí ni ká pè é. kò sóko tá a pè. tó lisi bèbí. Elizabeth Solomon
bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ síbí ọlọ́wọ́ síbí òní lọ́jọ́ bí ẹ̀ ń sọjọ́ bí lónìí ọlọ́jọ́ bí ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ fẹ̀sọ̀ máa jó ìjó nìkan ọba fẹ̀sọ̀ máa jó ìjó nìkan fẹ̀sọ̀ máa jó ìjó nìkan. Aki Elizabeth Solomon ọlọ́wọ́ síbí ó fẹ́ fi kọ́kì Aki ọkọ ọjọ́ bí òní ìgbà ọdún kan ni we wish you happy birthday long life and prosperity lágbára Ọlọ́run ohun tó fẹ́ Ọlọ́run abẹ́ fẹ́ gbogbo tẹ́mi ẹ̀ kọ́ Ọlọ́run abẹ́ ẹ̀kọ́ níwòye àmọ́dún ilé ọkọ yes ìbejì ilé ọkọ gbalẹ̀ ọkọ lọ àìní ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe next year bóyá wọ́n pààrọ̀ ìbejì mọ́ ni o bóyá yóò jẹ́ tiẹ̀ ni o èmi gbúdọ̀ rí ìbejì next year gbalẹ̀ ọkọ lọ ọkọ lọ mọ dínbẹ̀ sọkọ ẹlẹ́nu ọmọ jẹ́ à ń dínbẹ̀ orí afẹ́fẹ́ lásán ó ti gbọ́. Happy birthday to you, my lovely sister. We wish you happy birthday. We love you and we will continue to love you. Lágbára Ọlọ́run nǹkan tó dáa lọ́lọ́run á ṣe fún ẹ. Lágbára Ọlọ́run we wish you happy birthday. Ọlọ́wọ́ síbí kó wá sọwọ́ síbí ẹ̀ fún wa lónìí o. Kò sáyé kíní o. Kò sáyé rọ̀ǹgbẹ̀rẹ̀ǹgbẹ̀ o. Kò sọwọ́ síbí fún wa lónìí o. Ó kú ti lẹ́yìn ọkùnrin tẹ̀ wá lé iṣẹ́ ẹ̀ wúlò. Ó sọ pé àwúlò. Ó sọ bẹ́ẹ̀ lánàá. Sáwọn obìnrin wúlò àbí. Ok abájọ ó sàn insist pé kí n gbóhùn jáde lónìí. Níbo wá ní ti rówó Amẹ́ríkà yóò yà mí lówó tí n fi gbé ọjà ìmọ̀ reason báwo rí kò sí ìyọnu a lọ báńkì a jáde lónìí báńkì ò ṣiṣẹ́ lónìí báńkì ò ṣiṣẹ́ báńkì wa wọ́n ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ a bá ọ̀gá Banji bẹ́ẹ̀. Happy birthday to you we are celebrating you specially. ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ́. Elizabeth fún àwọn tí wọ́n béèrè pé how old is Elizabeth? Elizabeth is 50 years old lọ́dún yìí. sí kí ló pé. 50. Elizabeth at 50. dákun mọ́ báyé ẹ̀ jẹ́. dákun jáde kó relé ọkọ kò tí 50 o last nǹkan kò 50 o ó wá yọ̀ǹgì ó yọ̀ǹgì ju èjì ẹ lọ. we celebrate you Solomon Elizabeth ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ́ láṣẹ Ìdùmarè ìgbéga nínú ohun gbogbo láṣẹ Ọlọ́run aláwùrábí eléyìí náà ni mo ṣe ń ké ọmọ mi kan Àyẹ́nlékè Ilias Olúwadámiláre òun náà ń ṣe ọjọ́ ìbí lónìí ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ́ fún òun náà o àwọn òbí rẹ̀ wọ́n ti mọ ọjọ́ ìbí rẹ̀ wọn ò ní mọ ọjọ́ ikú rẹ̀ Àyẹ́nlékè Ilias Olúwadámiláre happy birthday to you long life and prosperity. Amen. Ure o. kámọ̀ fi léyìí kámọ̀ fi ṣe lọ. nàmú a ní ìrìjù báyìí lọ lórí ètò fún títí tàárọ̀ yìí èmi àti yá mọ pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò ẹ̀mí ìdílé ti padà aago 2 sí aago 3 àbọ̀ àwẹ̀ Ramadan ti tán títí ìgbà náà ambassador Ọlánrewájú Alimi ló kọ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo pátápátá kájọ mọ fa ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. ó dàbọ̀ gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ wa bó ṣe jẹ́ náà lẹ gbọ́n adúpẹ́ pípẹ́ bá wa gbọ́ ìròyìn àjímọ́ná láàárọ̀ yìí àmọ̀rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá lójú òpó ayélujára bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa owó tí ẹ fi ń ra bátìrì àti rédíò tẹ́ ẹ fi owó yín rà owó ọ̀hún kò ní tán bẹ́ẹ̀ o àbùdé ń tọlọ́kùn àbùdé ń tọlọ́ṣà ẹnìkan kéré pa bíbù lára omi ẹ máa kọ́ bàpò ẹ sì máa rí owó mú jáde a ó tún jọ pàdé nígbà míì mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídẹ́bẹ̀ dandan ìpàdé wa yóò tún dìgbà kan ó dìgbà.